nísìn babaláwo tó bá competent Ifá ojoojúmọ́ la máa ń dá. Tí a bá ti gbé fájọlẹ̀ Ifá ò ti sọ fún wa irú nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lónìí ọ̀la ọ̀túnla. Irú mi sì mo ṣe parí ọdún Ifá mi ní ọjọ́ Sunday ni mo ṣe tán. Ìgbà tí mo sọ ọdún Ifá yẹn wọ́n sọ fún mi pé kí n lọ ṣe báyìí kí n lọ ṣe báyìí kí n lọ ṣe báyìí kíákíá ò kí jẹ́ take time. Mo ti gbọ́ gbogbo àwọn nǹkan tá sọ fún mi yẹn mo ti fi sọ́wọ́. Tírú ẹ̀ bá ń bọ̀ tó bá ti fẹ́ ṣẹlẹ̀ mọ́ pick obìnrin máa ń tìyàn ṣubú dáadáa. Dáadáa. Ṣé wọ́n ti tì mí? Wọ́n tì mí mi ò ṣubú. Bó ló ṣe ṣẹlẹ̀? Mo dẹ̀ ṣàlàyé fún yín. Òun náà ni mo sọ obìnrin á wá sọ̀dọ̀ yín. Á lóun fẹ́ ṣiṣẹ́. Mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ gan-an. Ẹ ṣe. Ìgbà tó ṣẹlẹ̀ ní ìgbà tó ṣẹlẹ̀ ńgbà yẹn ẹnìyẹn ìyàwó oníyàwó ni. Ṣùgbọ́n èmi ò mọ̀ pé ìyàwó oníyàwó torí mi ò rí rí. Ó ná júwe ọ̀dọ̀ mi fún òun. Ìgbà tán wá júwe ọ̀dọ̀ ẹ̀ fún tán júwe ọ̀dọ̀ mi fún iṣẹ́ tó bá wá èmi pẹ̀lú àti jọjọ sọ̀rọ̀ mo ti charge ẹ̀ ó dẹ̀ ready àti fẹ́ fún mi ní owó yẹn even ó ti sanwó mi ìgbà tó sanwó mi ó wá lòun á lọ òun á padà ọjọ́ tó wá lọ tó wá padà wá àti ń báṣẹ́ yẹn lọ má rí pé eré tó ń bá mi ṣe ìgbà tó ń bọ̀ ó ní àwọn kankan tó rà wá fún mi eré tó ń bá mi ṣe bó ṣe ń bá mi ṣeré. Àwọn nǹkan wo ló rà? Ó ra àwọn nǹkan bíi jíjẹ bíi nǹkan ó ra fúláwà kan wá wọ́n ṣe bíi lọ́ọ̀fù sí ara ẹ̀ pé bàbá òun gbé fúláwà yìí wá fún mi wọ́n ní fúláwà yẹn ó ní love flower ni wọ́n pé love flower ìwọ tún ni mo gbà á ṣùgbọ́n nígbà tí Ọlọ́run ò fẹ́ padà lẹ́yìn mi ibi tá a ti ń ṣiṣẹ́ yẹn lọ ẹni tó mọ obìnrin yẹn ó wọlé wá bó ṣe kí nìyà pẹ̀lẹ́ báwo ni nǹkan kan ó mà tọ́jọ́ mẹ́ta dàdí yan ọkọ yín ń kọ́ nǹkan kan ń kọ́ àti ẹ̀pọ̀ ọkọ yín kò ń kí ó ṣàdojú ẹ̀rú mọ́ lọ́wọ́ ọ̀rẹ́ wá rẹ̀ ibi tí mo gbà bọ́ ní ọwọ́ ẹ̀ nìyẹn nǹkan kan ò pa ẹ̀mẹ́ ẹ̀pọ̀ orí ilẹ̀ mo kẹ́sẹ̀ lé yìí. Ṣàtìrí ní tí nǹkan kan pa ẹ̀yìn àti ẹ̀pọ̀. tó jóbìnrin ṣé tó wá sọ̀dọ̀ mi wá ṣiṣẹ́. Tàbí bẹ́ẹ̀ ni. mo ní girlfriend. Ẹni girlfriend bíi ti báwo kò yé mi. mo ní girlfriend kì í ṣe ẹni tó wà mí bá customer sùn mí dó customer. àìrọ́ o. Ẹni girlfriend yàtọ̀ sí ìyàwó náà lé. mo ní girlfriend yàtọ̀ sí ìyàwó lé mi kì í ṣe ẹyọ kan gan. Bíi ti bó. àṣebọkùnrin ni mí iye tágbára bá gbé mo lè fẹ́. Ẹ wá sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. bó mo ṣe sọ. Ẹni wàhálà obìnrin pọ̀ bíi ti báwo. Wàhálà obìnrin ó pọ̀. Bíi ti bó. Ẹ ṣe rí bí mo ṣe wà yìí yàtọ̀ sí ìyàwó ọyọ kan tí mo ní lóòótọ́ ni mo sọ́ọ̀sì pé mo ní girlfriend but girlfriend tí mo ní kò sí permanent girlfriend ìdí ni pé ṣe rí nǹkan kan wà tèmi hate tẹ́lòmí like tí n bá sọ pé mò ń fẹ́ ènìyàn mi like kó máa pè mí bí ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀mejì ti tó lè dé ìgbà tí mo bá máa receive kọ́ customer tí màá rojọ́ tí wọn náà tó tún pe ra ní girlfriend tí wàá tún máa rò mí lẹ́jọ́ ọjọ́ mo fẹ́ lómi lára tí màá lè concentrate pẹ̀lú ẹni tí mo fẹ́ ṣe nǹkan kan dẹ̀ wà tó burú jù lẹ́nu nídìí iṣẹ́ wa yìí àlejò lè wá ẹ wá láti ilé ẹ̀ kó àlejò yẹn wá jókòó kó wá gbé fóònù kó lóun bó lólùfẹ́ sọ̀rọ̀ lórí fóònù tá àlejò ń dẹ̀ jókòó bí ìgbà tí ẹ̀ka ẹnìyẹn kú ni tí ìyàwó mi bá pè mí láàárọ̀ àbí mo kúrò ńlé oúnjẹ wà ńlé tí ẹ bá tún máa padà rí kọ́ ìyàwó mi ó lè tó 4 sí 5 ẹ̀ló àbí kèmí pé irú oúnjẹ báyìí ní kẹ́ bá mi ṣe o ó tán bọ̀tì tó bá ti di pé ọkùnrin ń fẹ́ obìnrin tó jẹ́ babaláwo oníṣẹ̀ṣègùn kankan tán ti lóore ọ̀fẹ́ àti wá máa jókòó sọ́fíìsì ẹ ẹlòmíín wá fẹ́ bá ẹ sọ̀rọ̀ àṣírí obìnrin ni wọ́n wà ń bẹ̀ kò ní lè sọ̀rọ̀ yẹn ó ń dí ẹ lọ́wọ́ nìyẹn torí bí àwárí 1 naira 2 naira tí wọ́n náà tún fi live life ẹ ó ń dí ẹ lọ́wọ́ and again wọ́n á tún máa fi ojú ìyàwó ẹnìyẹn tó wá ṣiṣẹ́ obìnrin mi alára gbígbóná ni a máa fojú ìyàwó pé bóyá ẹni náà bóyá ọkọ mi ti tún fẹ́ máa bá sùn ojú ìyà tó bá dẹ̀ fi ń wo tó bá ti ń wojú yẹn nìyẹn ò ní wá mọ́ lọ́la iṣẹ́ ìyá àdẹ̀ lè dá ṣe ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ ló máa ń gbé gbàgòkè tó mi ìfiṣẹ́ tèmi bá mi ìfi bóbìnrin ṣeré ìyàwó mi ò kí ń wá sí ọ́fíìsì mi tí n bá fẹ́ ṣe fá fún ìyàn máa pè é ibi tó bá fẹ́ dìímú yẹn bí wọ́n fẹ́ bá mi gbé ewé tó bá ti ṣe tán madam ilé ẹ ìyàwó mi ò kí ń wá mi ìfiṣẹ́ tèmi bóbìnrin ṣeré mi ní obìnrin tó ń wá mi wá sọ́fíìsì mi máa wá mi wá sọ́fíìsì mi
jòkó ẹ tá bá fẹ́ pàdé ìgboro alẹ́ pàdé tó bá fẹ́ dókótà yẹ bá yọ ọ́lẹ̀ déédéé tí ò bá dẹ̀ yọ ọ́lẹ̀ kó máa bá tiẹ̀ lọ. ṣàtìrí ọjọ́ mo fẹ́ kẹ́ ẹ jẹ́wọ́ ní gbangba ni. àmọ́ jẹ́wọ́ ohun tí n bá ṣe. ṣàtìrí ọjọ́ tó jẹ́ wípé ẹ gbọ́wọ́ sókè na obìnrin rí. Ọlọ́run ní jẹ́ ń ṣiṣẹ́ àṣìṣe ńlá ni. ṣọ́ṣẹlẹ̀ rí. irọ́ kò ṣẹlẹ̀ sí èmi rí o. tí n bá ní ọ̀rẹ́ tó ń ṣe ọ̀tá ni wá èmi máa ń rí ọkùnrin tó bá ń ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ nítorí ẹ̀ ò pé ẹ mọ̀ díẹ̀ lẹ́nu ìgbà tí mo délé ayé yìí mo ti rí ọkùnrin tó lu ìyàwó tí ìyàwó kú lọ́ọ̀rẹ̀ níbi mo ti rí ọkùnrin àti ìyàwó tó ń jà tó di okó ọkọ ẹ̀mú tó yọ tọkọ kú. So ìyàwó tí wọ pẹ̀lú ẹ ní ọ̀rọ̀ tó lù tó fẹ́ lù pa lálẹ́ yìí wọ́n wá bá yín sẹ́tù ìjà yẹn ilẹ̀ túmọ̀ tún dọ̀la tí túnjọ ń ṣe ọ̀rẹ́ mélòó ni wọ́n máa ń bàjà níta àbí àwọn ọ̀rẹ́ ẹ tẹ́jọ ń ṣeré níta wọn kì í ṣe àìmọye ìwà tọkùnrin gan ń hù tí ò dáa bọ̀ tọkùnrin a máa púrùfù pé èmi ló lórí ilé ọkùnrin fúnra ẹ̀ ò dáa mo sọ fẹ́ nìkan lọ́jọ́ kan mo ní bírù mi bá jẹ́ obìnrin mi ìlérí ilé ọkọ gbé ókè tí mo bá jẹ́ obìnrin nísìnyí tí mo ní kọkùnrin máa fi call disturb mi ṣe máa lọ́kọ mo ní máa pè mí máa don't call me mi ìfẹ́ gbọ́ mi ìlé lu obìnrin o ọ̀gá mi in tí ò dáa ò lórúkọ méjì kò dáa ni Ọlọ́run bá ń gbọ́ kò dáa ni tí n bá jẹ́ olórí ìlú àbí tí Ọlọ́run fún mi lórí ẹ̀fẹ́ àti pàṣẹ orílẹ̀-èdè máa sọ fún àwọn ọlọ́pàá tábà ti rẹ́ ní obìnrin tí ọkùnrin tí ìyàwó ẹ̀ wà tí ò dá sí tó ná kárán lẹ́wọ̀n. Ìdí ni pé nǹkan tèmi máa ń ṣe ni pé tí obìnrin bá ṣẹ̀ mí kò sí irú ọ̀rọ̀ tẹ́lẹ̀ máa sọ níbi tí n bá jókòó sí yìí tọ́rọ̀ bá ti pọ̀jù mọ́ dìde mò ń lọ nìyẹn. Bọ̀ lílọ tí mò ń lọ yẹn o lè tọ̀sẹ̀ kan kí n tó padà wálé o. Tí gbogbo èèyàn bá wá ń bi mí léèrè kí ló dé tí mo fi ṣe bẹ́ẹ̀ níbo mo lọ ma ní mo wà lọ́fíìsì mi bódà mo lọ gbẹ hòtẹ́ẹ̀lì mo sùn síbẹ̀ tó bá bi mí léèrè mọ́ ló ń provoke mi tí n bá lù tó kú ńkọ́ àbí tó ń bá wùn dùn mí ńkọ́. Ìgbà tí mo mọ̀ pé tí n bá jìnnà sí bóyá tọjọ́ bíi 3 4 ọkàn á ti balẹ̀ mi ìfẹ́ mọ̀ bóyá mo jẹ̀bi àbí mo jàre àdámú mẹ̀tì yẹn mi nídìí ẹbí àtàrẹ ẹni tán bá waste life ẹ̀ wọ́n pa á dànù nìyẹn. Ṣé gbogbo ọkùnrin gbogbo ìyàwó tẹ́ rò pé tá à ń fẹ́ sílé yìí wọ́n máa ń respect ọkùnrin mà ní obìnrin mi ìwèrè mà ní. Omi ìwà ọkùnrin ò lè dámú o a kàn máa respect ẹ pé ó jẹ́ ọkọ ni o tó bá lọ kọjá àyè ẹlòmíì mà gógún bí wèrè tó bá dé ègò ní orí ẹ èmi fẹ́ lọ mo ṣiṣẹ́ ńlẹ̀ mo fẹ́ jèrè iṣẹ́ mi tó ilé gbà kẹ́nìkan waste life mi mi è dúró bóbìnrin jà tèmi nìyẹn mi kì í bóbìnrin jà mi ì ṣe rí látọjọ́ tí mo ti fẹ́ ìyàwó mi tó ti bí ọmọ fún mi ìyàwó mi ti bímọ 4 fún mi àwọn èèyàn ọba èmi àti ẹ̀ parí ìjà rí a kì í jà tí a bá hùwà tí ò dá síra wa tílẹ̀ bá mọ́ bóyá ó sùn tiẹ̀ lọ́tọ̀ mo sùn tèmi lọ́tọ̀ tílẹ̀ bá mọ́ tí ò bá yá òun á yá èmi madam kí ló ń ṣe ẹ̀nà sí ọ̀rọ̀ yẹn já kúrò lórí ẹ̀ mímọ̀ tí ń lọ bí sẹ́ni yẹn ẹ bá ń ro ẹ̀bá tẹ́ bá ti gbóúnjẹ fún mi àná òbí àkòtì ẹ̀ wá tètè dá mi lóhùn aṣọ mi mo fi sọ́rùn mo ti dénú ilé rí kí n bọ̀ láti ibi iṣẹ́ kí n dénú ilé mo dẹ̀ sọ fún ìyàwó pé ẹ má jẹ́ kí àwọn erùpẹ̀ máa wà lórí àga mo dẹ̀ débẹ̀ mo ṣe fẹ́ jókòó mo fọwọ́ kàn bá erùpẹ̀ wà ń bẹ̀ mo ṣe béèrè pé madam ṣé mo ní ká ẹ máa bá mi tọ́jú ẹ owó easy ìyàwó mi ní wàhálà mi tí ẹ ti pọ̀ jù kò sí nǹkan tán lè ṣe tó lè tẹ́ mi lọ́rùn kí ní nǹkan tán bá gbálẹ̀ wọn mọ́ gbá tán bá ṣe yí wọn ṣe tán bá tún léṣe mọ́ ní wọn ò ṣe dáadáa mo kàn rí voice yẹn tó rèsì sókè mo ti bọ́ṣọ mi tẹ́lẹ̀ o mo dẹ̀ tún rọra mú aṣọ yẹn mo dẹ̀ wọ̀ padà ìgbà tó dọjọ́ kejì ó lọ sọ fẹ́ nìkan mo ní kẹ́yìn yẹn bá mi bí léèrè ṣọ́kàn ẹ ti balẹ̀ ìgbà tí mo máa délé àwọn oníṣòwò rẹ̀ ló wá bí mi nínú tí mo fi lọ lánàá tí mi ìwálé mo ní mi ìfẹ́ kú kì í ṣe pé mi ìlágbára kò lè dá mi mú ìgbà tá àdẹ̀ tí ìbẹ̀rẹ̀ ìjà gan báwo ni mo ṣe mọ̀ tí ó pé ò lè dá mi mú. A rí ọkùnrin tó ń tírẹ́tì ìyàwó ẹ̀ tí ìyàwó ìyá ti lọ mú àdá àbí ọ̀bẹ pamọ́ sínú ilé pọ̀ ọkọ̀ òun lónìí ó máa ṣe anyhow tó bá jọ́jọ́ ẹ̀ ló lọ ṣe anyhow gbàgbé ẹ̀ o èmi ò believe ara mi babaláwo tèmi pé wọ́n sáré ládàá kò lọ èmi dóde wàhálà ń tèmi o. bí ti báwo. tó bá sá mi ládàá àbógún mi lọ́bẹ̀ nǹkan wọ́n kẹ́kẹ́ nìkan pẹ̀lú babaláwo kọ́ lọ́ máa kọjá ìyẹn sóbìnrin anyhow tá bá ti ọ̀bẹ sí ikú ẹni yẹn ó máa ṣe kinní ni
ṣé irọ́ tọ̀pọ̀lọpọ̀ ń pa àìsàn tọ́mọ̀ ló fún wa ní problem. Babaláwo mi gan olóògùn. ṣé ẹ mọ̀ tán pè lóògùn tó bá ní oògùn bóyá oògùn ìbọn àbí àdá sí ara tẹ́nìkan bá yọ àdá tó bá fẹ́ bẹ́ẹ̀ báyìí wà sá ṣe rí a step tẹ́ take yẹn tó bá lé ẹ tó bá sá ẹ ní àdá yẹn kò ní wọlé bọ̀ tó bá lọ mú àdá tó bá dúró pé máa bọ̀ sá mi tó bá ti àdá yẹn bọ̀ bàbá wọ́n wá ọwọ́ yẹn ti ní a lọ overconfidence nìyẹn overconfidence máa jàmọ̀ sálámọ́ máa kíkanjú mo ní tírà kan sínú ilé mi yìí tó bá dojú ìjà tí n bá de tírà yẹn tí kéèyàn tó lè gbé mi ṣubú á pé 41 bọ̀ tó bá wà lára mi tẹ́ bá kọ́kọ́ fẹ́ bá mi ìjà yẹn kọ́kọ́ mọ sá lọ ni o tẹ́ bá wá lé mi ibi tí n bá ti wá dúró kíní yẹn ó dàbí ìgbà téèyàn start mọ́tò ni táìmù tó dúró tó ní kán bẹ́ẹ̀ yẹn oògùn yẹn ò tí ì ṣiṣẹ́ torí oògùn máa ń ṣeré jáde a ṣeré jáde kò ní sí lára ẹ rárá àwọn ọmọlẹ̀ tá a máa ń bọ̀ yìí ẹ rí i pé lọ́dọ̀ wa tá a bá fẹ́ bọ ọmọlẹ̀ àbí ifá àkọ́kọ́ bu ọtí sẹ́nu á fi tú spirit yẹn máa ń ṣeré jáde ifá ìmọ̀lẹ̀ àkọ́kọ́ lu agogo omi lè wà ní far place tó bá ti gbọ́ a máa sá eré padà bọ̀ pé iṣẹ́ ti dé ṣọ́bọ̀ ìjẹ́ nìyẹn mi kì í lu obìnrin o Ọlọ́run má jẹ́ o. Ṣé gbogbo iṣẹ́ ni máa ń gba kéèyàn lo ẹran? Ọ̀rúnmìlà ló máa ń júwe nǹkan téèyàn ò fi rú ẹbọ. Ògún tẹ́ ń wò yẹn tá bá fẹ́ bọ ibì mi wà tó ṣe pé ìgbín lásán lèèyàn ò fi bọ àdúrà rẹ̀ gbà tó bá jẹ́ ìgbín ni Ifá ní kó lọ fi bọ Ògún tí ó bá lọ lo ajá wọn kàn pajá ẹ̀jẹ̀ ni o kò lè work ṣùgbọ́n ẹ máa rízì tó ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo máa ń yọ àwọn ẹbọ ètùtù ńláńlá yẹn fún àwọn kan ẹlòmíì tí wọn bá fẹ́ ọ̀ràn ẹ̀ lójú kò kì í tẹ́ lọ́rùn ẹlòmíì fúnra ẹ̀ ló máa ń gbéra ẹ̀ lé babaláwo lọ́wọ́ ò tá fi gbá o gẹ́gẹ́ bí ìbéèrè kan tẹ́ bi mí lẹ́ẹ̀kan yẹn àtàwọn ìrìn àjò kan ẹnìkan pè mí lónìí ó ní bàbá ó lóun wá oògùn gbé wá tó dájú gan ó lọ fún òun ní nọ́mbà mi mo ní tó wá pé ọjọ́ tínú bí mi ni mo gbé ẹ ṣépè dàrẹ́tì ní èmi èso oògùn gbé wá kí náà fẹ́ gbé wá wọ́kìlì mọ́ wọ́n nígbà tí babaláwo bá bọ́ síta tó lòun lóògùn gbé wá kan pé máa gbé 10 million wá lẹ́ẹ̀kan ṣoṣo tí mo bá mọ irú oògùn yẹn tó ń jẹ́ kí n ṣe kó gbé 10 million wá lọ́sẹ̀ yìí 10 million máa tún yọwó máa tún sátú gbé 10 million míì wá tí bá fi máa ṣe ń bẹ́ẹ̀ yẹn láàárín oṣù mẹ́ta tẹ́ bá dọ̀dọ̀ ń pẹ́ fẹ́ dá fáyìn lè dá yín lóhùn mọ́ṣá ó ka mẹ́sàn-án. Mi lè dá yín lóhùn olùrànlọ́wọ́ ní olúkúlùkù ń gbàdúrà fún. Tí n bá ṣiṣẹ́ fún yàn sí tó bá dáhùn, ó lè ra mọ́tò fún mi, ó lè kọ́lé fún mi. Kì í ṣe pé kí n máa pariwo pé gbé wá kan ni mo lò, kí náà fẹ́ gbé. So gbogbo àárín yẹn ó gẹ́tà sí bí kì í ṣe gbogbo nǹkan ló bí ẹran o. Èyí tí mo mọ̀ tá máa ń lò jù tó pọ̀ jù ńlá kọ ẹran ìdí ni pé iṣẹ́ tó máa ń tètè yá jù Ọ̀rúnmìlà máa ń rán gbogbo àwọn ọ̀tàlérúnmọlẹ̀ ní ìmọ̀lẹ̀ ní kábíyèsí ni ẹ mú adìyẹ lọ fún Olúwayé kó Olúwayé lọ sí Èkó kó lọ jíṣẹ́ yẹn á lọ ẹ fún Ògún ní eléyìí ẹ fún Ògún ní eléyìí iṣẹ́ èsùn ló wá máa ń yá jù nínú gbogbo wọn ìdí nìyẹn tá a bá rí i pé nǹkan wá lé atún lọ bá àwọn àgbàlagbà tó rà wọn lọ́lọ́dúnmọ̀rẹ́ gbélé ayé lé lọ́wọ́ ìdí nìyẹn a máa ń lo òbúkọ dàtí sakọ ẹran a máa ń lò dáadáa torí tá a bá ti lọ bá èsùn ó lé èsùn gbọ́dọ̀ bá wa rọ̀ nígbà tó bá ṣe pọ̀ Ọ̀rúnmìlà ló ní ká lọ fún ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan lèèyàn ọmọ pa ẹran sí o yes kì í ṣe gbogbo ẹ̀ ẹnìkan pè mí láìpẹ́ yìí ó lọ́mọ nǹkan kí bá ń bèrè sí ó ló wà ní ìlú òyìnbó mo ní Ifá sọ pé kẹ́ lọ ra kùkà dìyẹ kẹ́ lọ fi bọ Olúwayé ó ní bàbá ẹ bá mi wò ó dáadáa mo ní Ifá tèmi sọ nìyẹn yín kọ́ lẹ mọ́ kọ́ mi ló lè jíjà ní ìmọ̀ ìjà láti ilẹ̀ wa tẹ́ ẹ bá ti láìkì ẹ pé babaláwo mi kó yọ màlúù fún yín lágbájá lọ ra màlúù wá kan fi bọ Ifá iṣẹ́ scam
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wà nílùú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ bá pè wọ́n ìmí àlóòn nífá ọ̀pọ̀lọpọ̀ ẹni tó wà nílùú òyìnbó tẹ́ bá pè ẹlòmíì àlóòn dẹ̀ nífá o adífá gan ifá tó ń gán bẹ ní ọ̀dọ̀ babaláwo èèyàn lè nífá kó gbé lẹ̀ sọ́dọ̀ babaláwo rẹ̀. bẹ́ẹ̀ ni pásítọ̀ tó gba fá kò ní fẹ́ kọ́ ọmọ ìjọ mọ̀ agbésọ̀ ọ̀dọ̀ babaláwo ẹ̀ ẹlòmíín lọ gba fá ìyàwó ẹ̀ ò lọ́wọ́ sí kò dẹ̀ fẹ́ kí lè ń dàrú ifá yẹn wà lọ́dọ̀ babaláwo àfáà tó lọ gba fá òun náà ò ní gbà ifá pọ̀ nínú ilé mi yìí tó bá ti tàsìkò wọn pé babaláwo yẹn bàbá ó tọ́jọ́ mẹ́ta ẹ bá mi ra adìyẹ abẹ́ bá mi ra kankan kẹ́ bá mi fi bọ́ fá yẹn kí gbogbo nǹkan tún jọra dáadáa sí àṣé kì í ṣe nǹkan téèyàn rù lórí kẹ́ ẹ gbà fá ẹ̀yẹn ò ní kẹ́ ẹ máa so kinní kẹ́ ẹ máa so kinní tẹ́lòmí a lọ kó ìlẹ̀kẹ̀ kinní yẹn a ní kókó sọ́rùn pọ̀pọ̀ kan pè mí láti Benin nígbà kan ó ní bàbá ó ní go help me do Ọ̀rúnmìlà bead mo ní sẹ́ ò lè ní ìmọ̀ ìlẹ̀kẹ̀ fáwà lọ́jà ìlú náà ń ta bí 500 naira wọ́n wá lọ mú ikin fábí eléyìí wọ́n wá lù ú tá bá ti lù ú wọ́n ti kinní yẹn bọ́ tá bá ti tì í bọ̀ tán wọ́n náà ti bá a rẹ́ wọ́n náà ti rẹ́ bẹ́ẹ̀ wọ́n lá máa fi sọ́wọ́ wọ́n lá á ní sẹ́ cash out wọ́n dẹ̀ ra wọ́n ta 200 300 ṣùgbọ́n kólúkúlùkù rántí pé òun bímọ o torí kò sí ẹ̀san ń bọ̀ ó dẹ̀ máa ké kólúkúlùkù rántí pé òun bímọ ẹ̀san ń bọ̀ ẹ̀san máa ké èyí tí ò bá ti dáa bóyá ń bi ẹ́ léèrè sọ fún wọn pé kíní yẹn máa yà síbẹ̀ bọ̀tì ẹ ṣe báyìí tán bá gbà ẹ́ gbọ́ déédéé tí wọ́n bá gbà ẹ́ gbọ́. àwọn tó bá lówó lọ́wọ́ torí pé mo lówó lọ́wọ́ sí mo lè gbà fá. ṣé tó jọkùnrin. pé mo lówó lọ́wọ́. a kì í déédéé gba fá ẹ lè déédéé dọ̀dọ̀ mi kí ní kẹ́ lọ máa gba fá. ó níbi tọ̀rọ̀ máa dé ká tó sọ pé lágbájá lọ gba fá. ẹbọ ètùtù téèyàn bá ní ìṣòro táwa wò pé ìṣòro yìí ogun yìí ti pọ̀ jù fún lágbájá a ó dẹ̀ ti rúbọ ó ṣètùtù Ifá wa ní Ọ̀rúnmìlà wa ní kẹ́ lọ gba fá fún lọ gba fá fún yẹn ni pé a fẹ́ mọ bí tí ìṣòro yẹn ti wá gangan o lè déédéé rí èèyàn ṣùgbọ́n ní tán ṣe nísìn ni pé anybody tán bá ti rí tó wà lọ́wọ́ ẹ̀ a fẹ́ kó fá fún ẹni níbi tí kinní tún wọ́ọ̀sì dé tí mo bá kó fá fún yín tó bá pé ọdún kan àbọ̀dún méjì tó ẹ bá kọ́kọ́ fẹ́ ṣe ọdún fá yẹn babaláwo tó kó fá fún yín yẹn ló gbọ́dọ̀ kọ́kọ́ bá yín bọ fá yẹn tó bá jẹ́ bá ṣe fi lé wa lọ́wọ́ òun lẹ́wọ̀n wá dẹ̀ ń ṣe ṣùgbọ́n nísìn tí ẹ bá sọ fún mi pé ẹ gba fá ẹ bá gbọ́dọ̀ babaláwo mi ẹlòmí lè sọ fún mi pé Ifá yẹn ò píìkì tó ẹ lọ ẹ máa sọdún ẹ òun lòun dẹ̀ máa sọdún ẹ fún yín irọ́ ni ó kàn gbowó ẹni kò lè fín torí kò mọ foundation ẹ̀ ó dàbí ọmọ tó kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá tí ò ṣe freedom tó wá lọ sí ṣọ́ọ̀bù bí èpè ò bá pa àdàbí òbí ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo máa ń ṣe tán bá rí ọmọ awo lọ́mọ awo míì ìfún ẹlòmíì tún wà á tún jẹ́ kó yẹ̀yìn pé Ifá tán kó fún ẹ̀yìn pé kò dáa Ifá ò kì í bàjẹ́ o tẹ́nìkan bá gba Ifá tó bá ní Ifá yẹn bóyá òun wò pé kò píìkì dáadáa tán bá béèrè lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí mo ti ń ṣe bọ̀ látẹ̀kan báwo lẹ ṣe rìn adẹ̀rín Ifá yẹn sépo agbégun òkè odùn wo ló lù ní gbódù odùn yẹn ló máa ń dìtámìnì ní tó ń ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ sẹ́lòmíì Ifá ti jẹ́ kó yé wa pé lágbájá kò lè mọ oore abalẹ̀ fẹ́ lòmíì á jẹ́ kó yé wa wípé má dá lóhùn eléyìí ò ní tiẹ̀ kó tó dáa fún ọdún kan ni o ọdún méjì ni o ó sì dọdún mẹ́ta o máa fẹ́ èèyàn dúdú máa fẹ́ pupa máa ṣe kankan ó ní àwọn ìkìlọ̀ kan tá máa sọ fún yàn tí ẹ bá ti tẹ̀lé ìkìlọ̀ yẹn á ti Ifá yẹn mọ ìgbà tó máa tó tí kinní yẹn á fi mọ padà mọ dáa tó bá wá gbé dọ̀dọ̀ ẹlòmíì tó kù díẹ̀ káàtó á jẹ́ kó yé ẹnìyẹn pé Ifá tán kó fún yẹn pé Ifá yẹn ò dáa ó lè lóun gbà lọ́wọ́ ẹ̀ á lóun fẹ́ kó míì fún àti rẹ́ni tán ṣe é fún tí a gbọ́ tán pè lẹ́jọ́ sí ọ̀dọ̀ àgbàlagbà olórí ìlú nílùú táwa yìí látàrí wípé múyàn lọ gbódù lẹ́ẹ̀mejì ẹnìyẹn ti lọ gbódù tẹ́lẹ̀ rí ó rí i pé owó wà lọ́wọ́ onífà yẹn ò dá ó lóun máa tuntun mu lọ gbódù ó bá yé ẹ̀ jẹ́ ni gbogbo nǹkan tó ní pátá ìgbà táyé ẹ̀ ń bàjẹ́ ló ké síta
Ifá tá kọ́kọ́ kó fún ó ti condemn ẹ̀. Ifá tẹ̀yàn bá dẹ̀ ti gbé lọ gbódù ò kì í bàjẹ́. Ẹni Ifá tá bá ti lọ gbé lọ gbódù ò kì í bàjẹ́, kò ju wípé tí ó bá ní ẹ̀rọ babaláwo yàn àtúnṣe tó bá mọ̀ tó ń bá lè ṣe ọgbọ́n tó bá tún ní àtúnfikún àfi èjì kún ẹ̀ta kí ṣẹ̀yìn lè lọ síwájú. So bó ṣe jẹ́ nìyẹn lórí ọ̀rọ̀ Ifá. ṣé pásítọ̀ lè gbàfà? Pásítọ̀ lè gbàfà, Ifá ò kì í ṣe nǹkan tí ò dáa. ṣé pásítọ̀ ọkàn tó dúpọ̀ kàn fẹ́ jí ṣiṣẹ́ pásítọ̀ ṣó lè lọ gbàfà? Ló kàn fẹ́ máa ṣe pásítọ̀. Ó máa sọ di alágbára ni. Ifá àti pásítọ̀ ò sí ní lẹ́vù. Ẹ mọ̀ pé mo ti sọ lẹ́ẹ̀kan, mo ní lẹ́yìn Olódùmarè Ọ̀rúnmìlà ló tún kàn. A kàn ń tanra wa ni. Èmi náà tí mo sọ lẹ́ẹ̀kan yẹn, mo lọ ṣọ́ọ̀ṣì 99, mo lọ sí School of Theology, mo ka Bible gan. Bí ti bò. Mo lọ School of Theology tí mo ka Bible. Ẹ mọ̀ pé mo sọ fún yín lẹ́ẹ̀kan, mo ní ó ní àwọn ìrìn àjò kan tí mo rìn. Àwọn ìrìn àjò tí mo rìn yẹn ó pọ̀ gan. At the end ni mo ṣẹ̀ṣẹ̀. Wọ́n sọ fún mi pé kí n ṣẹ̀ṣẹ̀ padà lọ síbi báyìí. Mo lọ School of Theology, mo ka Bible. Àwọn nǹkan wọlé kọ́ ní theology gbà yẹn. Ṣé èmi mo ka Bíbélì níbẹ̀? Bíbélì ni mo kọ́ níbẹ̀. Ṣùgbọ́n nínú Bíbélì, a rí ibi tí wọ́n ti kọ́ níbẹ̀ wípé ká má ṣe ẹbọ àbí ká má ṣe tutù, kò sí. Mo béèrè lọ́wọ́ ẹnìkan ní ọjọ́ kan, mo ní kó sọ orúkọ tí oúnjẹ tí Ọlọ́run jẹ fún mi. Dòní kò rí sọ. Irú oúnjẹ tí Ọlọ́run jẹ kó sọ. Nígbà ṣe jòkó tí ń bá bí ní ìbéèrè kan. Lọ́wọ́lọ́wọ́ bá ṣe jòkó yìí, níbo lójú Ọlọ́run wà? Ẹ bèèrè lọ́wọ́ pásítọ̀ tó bá mọ̀, ó ló kárí ayé. Ìgbà tó kárí ayé yẹn, ṣé ojú ọkẹ́ sójú Ọlọ́run yẹn ni mọ́tò lọ tó kọ tó wọnú gbó? Àbí Ọlọ́run ò nífẹ̀ẹ́ ẹni yẹn? Ṣé ti gbọ́ mi? Pásítọ̀ lè gbà fá, ogun máa ń ja pásítọ̀. Kì í ṣe gbogbo nǹkan ni Bíbélì lè ṣe. Mo ka Bíbélì, mo béèrè lọ́wọ́ ẹnìkan pé the last verse tó wà nínú Psalm 51 pé kí ló wà ń bẹ̀. Ó ní Bíbélì sọ pé nígbà náà lákọrin ayọ̀ yí pẹpẹ ẹ̀ka, mo ní kò sí nínú Bíbélì. Ẹ̀yin Kristẹni ẹ fi yẹn kún ni. Nígbà náà láti fi akọ màlúù rúbọ lórí pẹpẹ ẹni tó wà nínú Bíbélì ni. The last verse tó wà nínú Psalm 51. Nígbà náà láti fi akọ màlúù rúbọ lórí pẹpẹ. Kí ni pẹpẹ? Pẹpẹ lè sùn. Olòkúta. Kì í ṣe pẹpẹ tó wà ní ṣọ́ọ̀ṣì tán ta white lé ní Bíbélì tọ́ka sí gẹ́gẹ́ bí pẹpẹ. Torí nínú ìwé onídàájọ́ 13, ibẹ̀ náà ti bí Sámsónì. Ìgbà tí Mọ̀lékà wá jíṣẹ́ fún ìyá ẹ̀ pé ìwọ lóyún ìwọ sì bí ọmọkùnrin kan, má ṣe jẹ́ kí abẹ kí ó kàn lórí torí Násírì Ọlọ́run ni. Ìgbà tí Mọ̀lékà yẹn fẹ́ máa padà lọ, wọ́n dá dúró pé kán ṣe lálejò, ó lóun ò lè dúró, kí náà fẹ́ fi ṣeun lálejò, wọn ló akọ ẹran yìí ni. Ó ní akọ ẹran yẹn, ó ní akọ ẹran tó fẹ́ fi ṣeun lálejò yẹn, ó ní kán pa akọ ẹran yẹn sórí pẹpẹ kán sì dá iná sun. Àmì ó ní kán pa sí orí àpáta kán sì dá iná sun. Ó wà nínú ìwé onídàájọ́ 13, ẹ̀ka á lọ sísàlẹ̀. Ìgbà tí wọ́n dáná sun, bí wọ́n ṣe ń sun ẹran yẹn, kíní tó ròlù nínú ẹ̀ báyìí yẹn, that is kíní iná tó ń jáde tó ń lọ sókè yẹn. Bíbélì sọ fún wa pé òun ni Mọ̀lékà yẹn bá gun òkè. Ó ti jẹ lọ. Kò sọ fún wa pé Sáàmù náà ń kà fún ìyá Sámsónì tó fi lóyún ẹ̀. Mọ̀lékà ló wá sọ pé ìwọ lóyún ìwọ sì bí ọmọkùnrin kan. Gbígbé tí mo gbé. Má ṣe mu ọtí wáìnì tàbí jẹun àìmọ́ kankan. Ìtumọ̀ ẹ̀ nìyẹn tí obìnrin bá ń wá oyún àbí ó lóyún sí, ó gbọ́dọ̀ be careful torí gbogbo ẹ̀ṣẹ̀ tó bá já pátápátá nínú oyún yẹn orí ọmọ yẹn ni. Dòdò mi ń dò. Òun ló máa ń fa operation fẹ́ lòmíì nígbà míì tó di pé ó fẹ́ bímọ kò rọ́mọ bí wọ́n láyé ni, àfọwọ́fà ni. Àwọn ẹlẹ́nìkan fẹ́ bímọ nísìn, wọ́n náà fẹ́ sọ operation fún àbí ẹnìyẹn ò lè bímọ. Ó wá dédé gbọ́ ògùn lọ, ó lọ ń lò fún, ó wá lo ògùn yẹn lẹ́lẹ́kínní ẹlẹ́ẹ̀kejì kò bímọ. Tó bá jójú lásán ni tó bá ti fún lóògùn yẹn á bí. Tó bá lọ́wọ́ nú ni wàá kọ́kọ́ béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà ni. Kí ló ṣe lágbájá yìí? Àwa ni ẹ lọ ṣe báyìí, ẹ lọ ṣe báyìí, ẹ lọ ṣe báyìí, a tú sílẹ̀. So pásítọ̀ lè gbà fá, ṣọ́ọ̀ṣì ò dá Ifá dúró. Àìmọye àwọn tó jẹ́ èèyàn gidi tán wúlò tẹ́sí àwọn tó ń pariwo òfò kiri, tán nífá, tán sọdún fá wọn táyé wọn dẹ̀ ní ìtumọ̀, tán dẹ̀ rògo lò tí ayé àwọn ọmọ wọn gan tó ní ìtumọ̀. Ọ̀pọ̀lọpọ̀ náà ló wá nífà yẹn ò tábọ́ sórí social media tá máa sọ fún ẹ pé kò sí tó jẹ́ Ifá o. Bíbélì náà ló kọ jáde pé àwọn ènìyàn mi ti ṣègbé nítorí wọn kò ní ìmọ̀. Ìtàláìmọ̀ kan dẹ̀ mọ́ fi ń ṣera ẹ̀ ló pọ̀ jù. Ṣùgbọ́n olúkúlùkù ẹ jára yín,
pásítọ̀ ń gba fá o àfa náà lè gbà. àfáà náà lè gba fá mo kó fáfáfá pásítọ̀ kan gba fá lọ́wọ́ mi yes mo kó fá fún àfáà tó ń ṣiṣẹ́ jálàbí tó ń dàyàn lóhùn mo kó fún ní ìlú yìí mo kó fún lẹ́kọ̀ọ́. ṣé kùránù ò tó kùránù ojú fa lọ ni. Kùránì bàbá bàbá ọ̀nà tí ibi tí ifá wà sí Kùránì mi ìmọ̀lú tó lè jìnnà jù nílùú òyìnbó sí Nàìjíríà kan gbé jẹ́ẹ̀tì Kùránì ò lè bá ifá bàbá ibi táwa ti fẹ́ mọ̀ rè ẹ pé àfáà kan àbí wo àfáà kan tó bá ní ìmọ̀ dáadáa ẹ pé jòkó ẹ wá sọ fún wa pé ọ̀rọ̀ kan rújú nílùú ẹ pé àwa babaláwo ẹ pé àwọn àfáà jọ ẹni káwa gbé ìkin fáwa yìí ní táwa ń gbé bọ̀ rèé o àbí ká mú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ tó bá ti le tán pátápátá lọ́dọ̀ wa a nílò ọ̀pẹ̀lẹ̀ torí federal government rèé a wá gbé sí ìta bá ṣe ń ṣe yìí a wá lù ú a sì sọ fún ẹni tó ń ṣẹlẹ̀ níbẹ̀ kí àfáà yẹn kó gbé Kùránì síta kó bá wa fi sọ̀nà out of 100% bàbá tó bá ti ní èyí tó lè tó 80 á jẹ́ pé kò sí tó jẹ́ ifá èmi náà ní Kùránì nílé o mo máa ń ka Kùránì o ìwé ìtọ́nà ni Bíbélì ìwé ìtọ́nà ni mo ń ṣe mọ́sálà àmì mo ń jẹ́ àfáà mo ṣe kankan ìyẹn ò ní kéèyàn ìyẹn má gbafá tí ó bá wù ẹ́ láti gbafá tó dẹ̀ jọmọ́ ìpín yẹn lọ gbà èèyàn kí dédé gbafá babaláwo kò gbọdọ̀ tako ẹ̀sìn mùsùlùmí o mùsùlùmí ò gbọdọ̀ tako ẹ̀sìn babaláwo kìrìsìtẹ́nì kò gbọdọ̀ bú babaláwo bẹ́ẹ̀ dẹ̀ ni kò gbọdọ̀ bú ẹ̀sìn àbáláyé ọmọ ìyá ní àwa mẹ́tẹ̀ẹ̀ta ìtólúkúlùkù gbé lọ́wọ́ lolúkúlùkù ń lò ṣùgbọ́n nǹkan tí ò lè wọ́ọ̀kì ni pé kẹ́nìkan sọ fún mi pé Bíbélì àbí Kùránì ju fa lọ irọ́ torí àgbọ́ rí pé ènìyàn kan ló sọ Ifá kalẹ̀ fún wa ṣé ti gbọ́ Olódùmarè ló kọ Bíbélì tó gbé lé Mósè lọ́wọ́ ìgbà tó gbé fún Mósè Mósè bínú ó lọ́n ti ya èrè ó fọ́ dànù Ọlọ́run sọ fún Mósè pé kó lọ fúnra ẹ̀kọ́ òfin tá a lò lónìí Olúwa sì sọ fún Mósè pé Ọlọ́run kọ́ ló kọ níbi tá a ka Bíbélì dé ká wá prove ẹ̀bí tọ́lọ́run ti kọ́ Ọlọ́run sọ fún Mósè ó ní kó fúnra lára kó lọ kọ́ èyí tá máa fi ṣàkóso àwọn ọmọ ènìyàn ṣé ti gbọ́ ta ló mọ̀ bóyá kì í ṣe ntọ́lọ́run sọ sínú Bíbélì ni ntọ́lọ́run sọ fún Mósè ni Mósè sọ fún wa ṣé ti gbọ́ bàbá ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn àbáláyé ọmọ ìyá ni wá a rí wòlíì tó ń rìn náà pẹ́pẹ́tẹ́ bá dọ̀dọ̀ ẹ̀ a sọ fíṣàn ṣùgbọ́n fíṣàn tó máa sọ yàtọ̀ sí tí Ifá máa mú jáde nígbà tí ayé ń jáyé títí di òní olóòní tá bá fẹ́ jẹ ọba nílùú ibi tán ti bí mi a lọ pe onífá wá kan wá bá wa gbé fàjọlẹ̀ ni kò sí tó jẹ́ Bíbélì àbí Kùránì níbẹ̀ àwọn ilé débẹ̀ torí a nígbàgbọ́ sí wọ́n bá gbé fàjọlẹ̀ fálá sọ fún wa pé ẹ fi lágbájá jọba tí ẹ tá bá tún wá ṣe tàn yẹn Ifá yẹn tún tọ̀ka ẹni tá fẹ́ fi jọba ibi ìgbà ẹ̀ ò ṣe rí ààrẹ tán gbé fàjàlẹ̀ fáníkẹ́ lọ fi lágbájá jọba ṣùgbọ́n aráàlú ara máa ní wọ́n o ṣùgbọ́n òun nìkan lọ mú ẹlòmíì wọn nìkan fi lágbájá jọba tó bá fi jọba ìlú àtùbà àtùṣẹ ṣé ti gbọ́ mi Ifá àti Kùránì àti Bíbélì wọn ẹsẹgbẹ́ o ara ẹsẹgbẹ́ àbọn o wọn jìnnà lera wọn dáadáa. tẹ́ bá wò dáadáa lórí iṣẹ́ tẹ́ ń ṣe. Yes sir. mo fẹ́ kẹ́ ẹ sọ tọkàntọkàn. ok. torí mo mọ̀ pé ẹ̀ ní parọ́. ok. ṣóbìnrin ti gbé yín ṣubú rí. torí ṣóbìnrin ti mú ikọ̀sẹ̀ rí lórí iṣẹ́ tẹ́ ń ṣe. wọ́n wá sọ́dọ̀ yín wọ́n fẹ́ ṣiṣẹ́ wọ́n wá náwó ọ̀fẹ́ sí yín tàbí ó ti ṣẹlẹ̀ rí. ó lè ṣẹlẹ̀ dáadáa. bó ló ṣe ṣẹlẹ̀. ẹ ṣe kò sí tó dàbí àkíyèsí láyé irú yẹn kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. àwọn obìnrin kan wà wọ́n bá ń bọ̀ wá sí ọ̀dọ̀ babaláwo wọ́n wá ṣiṣẹ́ wọ́n lè kówó dání wá o wọ́n á sọ fún babaláwo yẹn pé ó ní bá ṣe máa jù sí pé kí babaláwo yẹn ó máa fẹ́ wọn ṣùgbọ́n ìdí tí àwa fi máa ń bọ́ níbẹ̀ ni wípé bí àwa ṣe wáyé ayé àtijọ́ náà ń sọ pé
bí òní ṣe mọ rí ọ̀la mọ rí bẹ́ẹ̀ ló jẹ́ kí babaláwo máa dífá ọ̀rọ̀ ọ̀run àbí nísìn babaláwo tó bá competent ifá ojoojúmọ́ la máa ń dá tí a bá ti gbé fájọlẹ̀ ifá ò ti sọ fún wa irú nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lónìí ọ̀la ọ̀túnla irú mi sìn mo ṣẹ̀ parí ọdún fà mí ní ọjọ́ Sunday ni mo ṣe tán ìgbà tí mo sọ ọdún fà yẹn wọ́n sọ fún mi pé kí n lọ ṣe báyìí kí n lọ ṣe báyìí kí n lọ ṣe báyìí kíákíá o kí n dẹ̀ take time mo ti gbọ́ gbogbo àwọn nǹkan tá sọ fún mi yẹn mo ti fi sọ́wọ́ tírú ẹ̀ bá ń bọ̀ tó bá ti fẹ́ ṣẹlẹ̀ mọ́ pick obìnrin máa ń tìyàn ṣubú dáadáa. ṣé wọ́n ti tì yín rí. wọ́n tì mí mi ò ṣubú. bó ló ṣe ṣẹlẹ̀. mo dẹ̀ ṣàlàyé fún yín òun náà ni mo sọ obìnrin á wá sọ̀dọ̀ yín á lóun fẹ́ ṣiṣẹ́. mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ gan-an. ẹ ṣe ìgbà tó ṣẹlẹ̀ ní ìgbà tó ṣẹlẹ̀ ńgbà yẹn ẹnìyẹn ìyàwó oníyàwó ni ṣùgbọ́n èmi ò mọ̀ pé ìyàwó oníyàwó torí mi ò rí rí ó ná júwe ọ̀dọ̀ mi fún òun ìgbà tán wá júwe ọ̀dọ̀ ẹ̀ fún tán júwe ọ̀dọ̀ mi fún iṣẹ́ tó bá wá èmi pẹ̀lú àti jọjọ sọ̀rọ̀ mo ti cháàjì ẹ̀ ó dẹ̀ rẹ́dì àti fẹ́ fún mi ní owó yẹn even ó ti sanwó mi ìgbà tó sanwó mi ó wá lòun á lọ òun á padà ọjọ́ tó wá lọ tó wá padà wá àti ń báṣẹ́ yẹn lọ má rí pé eré tó ń bá mi ṣe ìgbà tó ń bọ̀ ó ní àwọn kankan tó rà wá fún mi eré tó ń bá mi ṣe bó ṣe ń bá mi ṣeré. àwọn nǹkan wo ló rà. ó ra àwọn nǹkan bíi jíjẹ bíi nǹkan ó ra fúláwà kan wá wọ́n ṣe bíi lọ́ọ̀fù sí ara ẹ̀ pé bàbá òun gbé fúláwà yìí wá fún mi wọ́n ní fúláwà yẹn ó ní love flower ni wọ́n pé love flower ìwọ tún ni mo gbà á ṣùgbọ́n nígbà tí Ọlọ́run ò fẹ́ padà lẹ́yìn mi ibi tá a ti ń ṣiṣẹ́ yẹn lọ ẹni tó mọ obìnrin yẹn ó wọlé wá bó ṣe kí nìyà pẹ̀lẹ́ báwo ni nǹkan kan ó mà tọ́jọ́ mẹ́ta dàdí ọkọ yín ń kọ́ nǹkan kan ń kọ́ àti ẹ̀pọ̀ ọkọ yín kò ń kí ó ṣàdojú ẹ̀rú mọ́ lọ́wọ́ ọ̀rẹ́ wá rẹ̀ ibi tí mo gbà bọ́ ní ọwọ́ ẹ̀ nìyẹn nǹkan kan ò pa ẹ̀mí ẹ̀pọ̀ orí ilẹ̀ mo kẹ́sẹ̀ lé yìí. ṣàtìrí tí nǹkan kan pa ẹ̀yìn àti ẹ̀pọ̀. tó jóbìnrin ṣé tó wá sọ̀dọ̀ mi wá ṣiṣẹ́. tàbí ẹ bẹ́ẹ̀ ni. mo ní girlfriend. ẹni girlfriend bíi ti báwo kò yé mi. mo ní girlfriend kì í ṣe ẹni tó wà mí bá customer sùn mí dó customer. àìrọ́ o. ẹni girlfriend yàtọ̀ sí ìyàwó náà lé. mo ní girlfriend yàtọ̀ sí ìyàwó lé mi kì í ṣe ẹyọ kan gan. bíi ti bó. àlebọkùnrin ni mí iye tágbára bá gbé mo lè fẹ́. ẹ wá sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. bó mo ṣe sọ. ẹni wàhálà obìnrin pọ̀ bíi ti báwo. wàhálà obìnrin ó pọ̀. bíi ti bó. ẹ ṣe rí bí mo ṣe wà yìí yàtọ̀ sí ìyàwó ọyọ kan tí mo ní lóòótọ́ ni mo sọ́ọ̀sì pé mo ní girlfriend but girlfriend tí mo ní kò sí permanent girlfriend ìdí ni pé ṣe rí nǹkan kan wà tèmi hate tẹ́lòmí like tí n bá sọ pé mò ń fẹ́ ènìyàn mi like kó máa pè mí bí ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀mejì ti tó lè dé ìgbà tí mo bá máa receive call customer tí màá rojọ́ tí wọn náà tó tún pe ra ní girlfriend tí wàá tún máa rò mí lẹ́jọ́ ọjọ́ mo fẹ́ lómi lára tí màá lè concentrate pẹ̀lú ẹni tí mo fẹ́ ṣe nǹkan kan dẹ̀wà tó burú jù lẹ́nu nídìí iṣẹ́ wa yìí àlejò lè wá ẹ wá láti ilé ẹ̀ kó àlejò yẹn wá jókòó kó wá gbé fóònù kó lóun bó lólùfẹ́ sọ̀rọ̀ lórí fóònù tá àlejò ń dẹ̀ jókòó bí ìgbà tí ẹ̀ka ẹnìyẹn kú ni tí ìyàwó mi bá pè mí láàárọ̀ àbí mo kúrò ńlé oúnjẹ wà ńlé tí ẹ bá tún máa padà rí kọ́ ìyàwó mi ó lè tó 4 sí 5 ẹ̀ló àbí kèmí pé irú oúnjẹ báyìí ní kẹ́ bá mi ṣe o ó tán bọ̀tì tó bá ti di pé ọkùnrin ń fẹ́ obìnrin tó jẹ́ babaláwo oníṣẹ̀ṣègùn kankan tán ti ń lóore ọ̀fẹ́ àti wá máa jòkó sọ́fíìsì ẹ ẹlòmíín wá fẹ́ bá ẹ sọ̀rọ̀ àṣírí obìnrin ni wọ́n wà ń bẹ̀ kò ní lè sọ̀rọ̀ yẹn ó ń dí ẹ lọ́wọ́ nìyẹn torí bí àwárí 1 naira 2 naira tí wọ́n náà tún fi live life ẹ ó ń dí ẹ lọ́wọ́ and again wọ́n á tún máa fi ojú ìyàwó ẹnìyẹn tó wá ṣiṣẹ́ obìnrin mi alára gbígbóná ni a máa fojú ìyàwó pé bóyá ẹni náà bóyá ọkọ mi ti tún fẹ́ máa bá sùn ojú ìyà tó bá dẹ̀ fi ń wo tó bá ti ń wojú yẹn nìyẹn ò ní wá mọ́ lọ́la iṣẹ́ ìyá àdẹ̀ lè dá ṣe ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ ló máa ń gbé gbàgòkè so mi ìfiṣẹ́ tèmi bá mi ìfi bóbìnrin ṣeré ìyàwó mi ò kí ń wá sí ọ́fíìsì mi tí n bá fẹ́ ṣe fá fún ìyàn máa pè é ibi tó bá fẹ́ dìímú yẹn bí wọ́n fẹ́ bá mi gbé ewé tó bá ti ṣe tán madam ilé ẹ
ìyàwó mi ò kí ń wá mi ìfiṣẹ́ tèmi bóbìnrin ṣe mi ní obìnrin tó ń wá mi wá sọ́fíìsì mi má wá mi wá sọ́fíìsì mi jòkó ẹ tá bá fẹ́ pàdé ìgboro alẹ́ ìpàdé tó bá fẹ́ dókótà yẹ bá yọ ọ́lẹ̀ déédéé tí ò bá dẹ̀ yọ ọ́lẹ̀ kó má bá tiẹ̀ lọ. ṣàtìrí ọjọ́ mo fẹ́ kẹ́ ẹ jẹ́wọ́ ní gbangba ni. àmọ́ jẹ́wọ́ tí n bá ṣe. ṣàtìrí ọjọ́ tó jẹ́ wípé ẹ gbọ́wọ́ sókè na obìnrin rí. Ọlọ́run ní jẹ́ ń ṣiṣẹ́ àṣìṣe ńlá ni. ṣọ́ṣẹlẹ̀ rí. irọ́ kò ṣẹlẹ̀ sí mi rí o. tí n bá ní ọ̀rẹ́ tó ń ṣe ọ̀tá ni wá èmi máa ń rí ọkùnrin tó bá ń ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ nítorí ẹ̀ ò pé ẹ mọ̀ díẹ̀ lẹ́nu ìgbà tí mo délé ayé yìí mo ti rí ọkùnrin tó lu ìyàwó tí ìyàwó kú lọ́ọ̀rẹ̀ níbi mo ti rí ọkùnrin àti ìyàwó tó ń jà tó di okó ọkọ ẹ̀ mú tó yọ tọkọ kú. so ìyàwó tí ìwọ pẹ̀lú ẹ ní ọ̀rọ̀ tó lù tó fẹ́ lù pa lálẹ́ yìí wọ́n wá bá yín sẹ́tù ìjà yẹn ilẹ̀ túmọ̀ tún dọ̀la tí tún jọ ń ṣe ọ̀rẹ́ mélòó ni wọ́n máa ń bàjà níta àbí àwọn ọ̀rẹ́ ẹ tẹ́jọ́ ń ṣeré níta wọn kì í ṣe àìmọye ìwà tọkùnrin gan hù tí ò dáa bọ̀ tọkùnrin a máa púrùfù pé èmi ló lórí ilé ọkùnrin fúnra ẹ̀ ò dáa mo sọ fẹ́ nìkan lọ́jọ́ kan mo ní bírù mi bá jẹ́ obìnrin mi ìlérí ilé ọkọ gbé ókè tí mo bá jẹ́ obìnrin nísìsiyìí tí mo ní kọkùnrin máa fi kọ́ disturb mi ṣe máa lọ́kọ mo ní máa pè mí máa don't call me mi fẹ́ gbọ́ mi ì lè lu obìnrin o ọ̀gá mi n tí ò dáa ò lórúkọ méjì kò dáa ni ọlọ́run bá ń gbọ́ kò dáa ni tí n bá jẹ́ olórí ìlú àbí tí ọlọ́run fún mi lórí ẹ̀fẹ́ àti pàṣẹ orílẹ̀-èdè máa sọ fún àwọn ọlọ́pàá tí a bá ti rẹ́ ní obìnrin tí ọkùnrin tí ìyàwó ẹ̀ wà tí ò dá sí tó nà á kárán lẹ́wọ̀n. Ìkànnì Yorùbá Dùn Online TV lèmi ń wò ṣé wọn náà ń wò torí pé ó ń kọ́ wa ní àṣà àti ìṣe Yorùbá. tó nà á kárán lẹ́wọ̀n. ìdí ni pé nǹkan tèmi máa ń ṣe ni pé tí obìnrin bá ṣẹ̀ mí kò sí irú ọ̀rọ̀ tẹ́lẹ̀ máa sọ níbi tí n bá jókòó sí yìí tọ́rọ̀ bá ti pọ̀jù mọ́ dìde mò ń lọ nìyẹn bọ̀ lílọ tí mò ń lọ yẹn o lè tọ̀sẹ̀ kan kí n tó padà wálé o tí gbogbo èèyàn bá wá ń bi mí léèrè kí ló dé tí mo fi ṣe bẹ́ẹ̀ níbo mo lọ mọ́ ní mo wà lọ́fíìsì mi bódà mo lọ gbẹ hòtẹ́ẹ̀lì mo sùn síbẹ̀ tó bá bi mí léèrè mọ́ ló ń provoke mi tí n bá lù tó kú ńkọ́ àbí tó ń bá wùn dùn mí ńkọ́ ìgbà tí mo mọ̀ pé tí n bá jìnnà sí bóyá tọjọ́ bíi mẹ́ta mẹ́rin ọkàn á ti balẹ̀ mi ìfẹ́ mọ̀ bóyá mo jẹ̀bi àbí mo jàre àdámú mẹ̀tì yẹn mi nídìí ẹbí àtàrẹ ẹni tán bá waste life ẹ̀ wọ́n pa á dànù nìyẹn ṣé gbogbo ọkùnrin gbogbo ìyàwó tẹ̀rù pé táwọn fẹ́ sílé yìí wọ́n máa ń respect ọkùnrin mà ní obìnrin mi ìwèrè mà ní omi wà ọkùnrin ò lè dámú o a kàn máa respect ẹ pé ó jẹ́ ọkọ ni o tó bá lọ kọjá yìí ẹlòmíì mà gógún bí wèrè tó bá dé ègò ní orí ẹ èmi fẹ́ lọ mo ṣiṣẹ́ ńlẹ̀ mo fẹ́ jèrè iṣẹ́ mi tó ilé gbà kẹ́nìkan waste life mi mi è dúró bóbìnrin jà tèmi nìyẹn mi kì í bóbìnrin jà mi ì ṣe rí látọjọ́ tí mo ti fẹ́ ìyàwó mi tó ti bí ọmọ fún mi ìyàwó mi ti bímọ 4 fún mi àwọn èèyàn ọba èmi àti ẹ̀ parí ìjà rí a kì í jà tí a bá hùwà tí ò dá síra wa tílẹ̀ bá mọ́ bóyá ó sùn tiẹ̀ lọ́tọ̀ mo sùn tèmi lọ́tọ̀ tílẹ̀ bá mọ́ tí ò bá yá òun á yá èmi madam kí ló ń ṣe ẹ̀ náà sí ọ̀rọ̀ yẹn já kúrò lórí ẹ̀ mímọ̀ tí ń lọ bí sẹ́ni yẹn ẹ bá ń ro ẹ̀bá tẹ́ bá ti gbóúnjẹ fún mi àná òbí àkòtì ẹ̀ wá tètè dá mi lóhùn aṣọ mi mo fi sọ́rùn mo ti dénú lé rí kí n bọ̀ láti ibi iṣẹ́ kí n dénú lé mo dẹ̀ sọ fún ìyàwó pé ẹ má jẹ́ kí àwọn erùpẹ̀ máa wà lórí àga mo dẹ̀ débẹ̀ mo ṣe fẹ́ jókòó mo fọwọ́ kàn bá erùpẹ̀ wà ńbẹ̀ mo ṣe béèrè pé madam ṣé mo ní ká ẹ mọ bá mi tọ́jú ẹ owó easy ìyàwó mi ní wàhálà mi tí ẹ ti pọ̀ jù kò sí nǹkan tán lè ṣe tó lè tẹ́ mi lọ́rùn kí ní nǹkan tán bá gbálẹ̀ wọn mọ́ gbá tán bá ṣe yí wọn ṣe tán bá tún lè ṣe mọ́ ní wọn ò ṣe dáadáa mo kàn rí voice yẹn tó rèsì sókè mo ti bọ́ṣọ mi tẹ́lẹ̀ o mo dẹ̀ tún rọra mú aṣọ yẹn mo dẹ̀ wọ̀ padà ìgbà tó dọjọ́ kejì ó lọ sọ fẹ́ nìkan mo ní kẹ́yìn bá mi bí léèrè ṣọ́kàn ẹ ti balẹ̀ ìgbà tí mo máa délé àwọn oníṣọ̀rọ̀ ló wá bí mi nínú tí mo fi lọ lánàá tí mi ìwálé mo ní mi ìfẹ́ kú kì í ṣe pé mi ìlágbára kò lè dá mi mú ìgbà tá àdẹ̀ tí ìbẹ̀rẹ̀ ìjà gan báwo ni mo ṣe mọ̀ tí ó pé ò lè dá mi mú a rí ọkùnrin tó ń tírẹ́tì ìyàwó ẹ̀ tí ìyàwó ìyá ti lọ mú àdá àbí ọ̀bẹ pamọ́ sínú ilé pọ̀ ọkọ̀ lónìí ó máa ṣe ẹni
tó bá jọjọ ẹ ló lọ sí ẹni a o gbàgbé ẹ o èmi ò believe ara mi babaláwo tèmi pé wọn sáré ládàá kò lọ èmi dóde wàhálà ń tèmi o. bí ti báwo. tó bá sá mi ládàá àbógún mi lọ́bẹ̀ nǹkan wọn kékeré nìkan pẹ̀lú babaláwo kọ́ lọ́mọ kọjá ìyẹ́ sóbìnrin ẹni a o tá bá ti ọ̀bẹ sí ikú ẹni yẹn ó máa ṣe kinní ni ṣé irọ́ tọ̀pọ̀lọpọ̀ ń pa àìsàn tọ́mà ló fún wa ní problem. babaláwo mi gan olóògùn. ṣé ẹ máa tán pè lóògùn tó bá ní oògùn bóyá oògùn ìbọn àbí àdá sí ara tẹ́nìkan bá yọ àdá tó bá fẹ́ bẹ́ẹ̀ báyìí wà sá ṣe rí a step tẹ́ take yẹn tó bá lé ẹ tó bá sá ẹ ní àdá yẹn kò ní wọlé bọ̀ tó bá lọ mú àdá tó bá dúró pé máa bọ̀ sá mi tó bá ti àdá yẹn bọ̀ bàbá wọ́n wá ọwọ́ yẹn tì ní a lọ overconfidence nìyẹn overconfidence mọ jàmọ sálámọ mọ akíkanjú mo ní tírà kan sínú ilé mi yìí tó bá dojú ìjà tí n bá de tírà yẹn tí kéèyàn tó lè gbé mi ṣubú á pé 41 bọ̀ tó bá wà lára mi tẹ́ bá kọ́kọ́ fẹ́ bá mi jà ń kọ́kọ́ mọ sá lọ ni o tẹ́ bá wá lé mi ibi tí n bá ti wá dúró kíní yẹn ó dàbí ìgbà téèyàn start mọ́tò ni táìmù tó dúró tó ní kán bẹ́ẹ̀ yẹn oògùn yẹn ò tí ì ṣiṣẹ́ torí oògùn máa ń ṣeré jáde a ṣeré jáde kò ní sí lára ẹ rárá ṣe àwọn ọmọlẹ̀ tá a máa ń bọ̀ yìí ẹ rí i pé lọ́dọ̀ wa tá a bá fẹ́ bọ ọmọlẹ̀ àbí ifá àkọ́kọ́ bu ọtí sẹ́nu á fi tú spirit yẹn máa ń ṣeré jáde ifá ìmọ̀lẹ̀ àkọ́kọ́ lu agogo omi ilé wà ní far place tó bá ti gbọ́ a máa sá eré padà bọ̀ pé iṣẹ́ ti dé ṣọ́bọ̀ ìjẹ́ nìyẹn mi kì í lu obìnrin o náà má jẹ́ o. ṣé gbogbo iṣẹ́ ni máa ń gba kéèyàn lo ẹran. Ọ̀rúnmìlà ló máa ń júwe nǹkan téèyàn ò fi rú ẹbọ. Ògún tẹ́ ń wò yẹn tá bá fẹ́ bọ ibì mi wà tó ṣe pé ìgbín lásán lèèyàn ò fi bọ àdúrà rẹ̀ gbà tó bá jẹ́ ìgbín ni Ifá ní kó lọ fi bọ Ògún tí ó bá lọ lo ajá wọn kàn pa ajá ẹ̀jẹ̀ ni o kò lè work ṣùgbọ́n ẹ máa rízì tó ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo máa ń yọ àwọn ẹbọ ètùtù ńláńlá yẹn fún àwọn kan ẹlòmíì tí wọn bá fẹ́ ọ̀ràn ẹ̀ lójú kò kì í tẹ́ lọ́rùn ẹlòmíì fúnra ẹ̀ ló máa ń gbéra ẹ̀ lé babaláwo lọ́wọ́ o tá fi gbá o gẹ́gẹ́ bí ìbéèrè kan tẹ́ bi mí lẹ́ẹ̀kan yẹn àtàwọn ìrìn àjò kan ẹnìkan pè mí lónìí ó ní bàbá olóhùn wá oògùn gbé wá tó dájú gan ó lọ fún òun ní nọ́mbà mi mo ní tó wá pé ọjọ́ tínú bí mi ni mo gbé ẹsẹ̀ pé direct ní èmi èso oògùn gbé wá kí náà fẹ́ gbé wá mo nígbà tí babaláwo bá bọ́ síta tó lóun lóògùn gbé wá kan pé mo gbé 10 million wá lẹ́ẹ̀kan ṣoṣo tí mo bá mọ irú oògùn yẹn tó ń jẹ́ kí n ṣe kó gbé 10 million wá lọ́sẹ̀ yìí 10 million máa tún yọwó máa tún sá tún gbé 10 million míì wá tí bá fi máa ṣe ń bẹ́ẹ̀ yẹn láàárín oṣù mẹ́ta tẹ́ bá dọ̀dọ̀ ń pẹ́ fẹ́ dá fáyìn lè dá yín lóhùn mọ́ṣá mi lè dá yín lóhùn olùrànlọ́wọ́ lolúkúlùkù ń gbàdúrà fún tí n bá ṣiṣẹ́ fún yàn sí tó bá dáhùn ó lè ra mọ́tò fún mi ó lè kọ́lé fún mi kì í ṣe pé kí n máa pariwo pé gbé wá kan ni mo lò kí náà fẹ́ gbé so gbogbo àárín yẹn ó gẹ́tà sí bí kì í ṣe gbogbo nǹkan ló bí ẹran o èyí tí mo mọ̀ tá máa ń lò jù tó pọ̀ jù ńlá kọ ẹran ìdí ni pé iṣẹ́ tó máa ń tètè yá jù Ọ̀rúnmìlà máa ń rán gbogbo àwọn ọ̀tàlérúnmalẹ̀ ní ìmọ̀lẹ̀ ní kábíyèsí ni ẹ mú adìyẹ lọ fún Olúwayé kó Olúwayé lọ sí Èkó kó lọ jíṣẹ́ yẹn á lọ ẹ fún Ògún ní eléyìí ẹ fún Ògún ní eléyìí iṣẹ́ èsùn ló wá máa ń yá jù nú gbogbo wọn ìdí nìyẹn tá a bá rí i pé nǹkan wá le atún lọ bá àwọn àgbàlagbà tó rà wọn lọ́lọ́dúnmọ̀rẹ́ gbélé ayé lé lọ́wọ́ ìdí nìyẹn a máa ń lo òbúkọ dàtí sakọ ẹran a máa ń lò dáadáa torí tá a bá ti lọ bá èsùn ó lé èsùn gbọ́dọ̀ bá wa rọ̀ nígbà tó bá ṣe pọ̀ Ọ̀rúnmìlà ló ní ká lọ fún ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan lèèyàn ọmọ pa ẹran sí o yes kì í ṣe gbogbo ẹ̀ ẹnìkan pè mí láìpẹ́ yìí ó lọ́mọ nǹkan kí báwọn bèrè sí ó ló wà ní ìlú òyìnbó mo ní fásọ ń gbé kẹ́ lọ ra kùkà dìyẹ kẹ́ lọ fi bọ́ Olúwayé ó
ó ní bàbá ẹ bá mi wò ó dáadáa mo ní ifá tèmi sọ nìyẹn yín kọ́ lẹ máa kọ́ mi ló lè jíjà ní ìmọ̀ ìjà láti ilẹ̀ wa bẹ́ẹ̀ bá ti láìkì ẹ pé babaláwo mi kó yọ màlúù fún yín lágbájá lọ ra màlúù wá kan fi bọ fá iṣẹ́ scam. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wà nílùú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ bá pè wọ́n èmi àlóòn nífá ọ̀pọ̀lọpọ̀ ẹni tó wà nílùú òyìnbó tẹ bá pè ẹlòmíì àlóòn dẹ̀ nífá o adífá gan ifá tó ń gan ń bẹ ní ọ̀dọ̀ babaláwo èèyàn lè nífá kó gbé lẹ̀ sọ́dọ̀ babaláwo rẹ̀. bẹ́ẹ̀ni pásítọ̀ tó gba fá kò ní fẹ́ kọ́ mọ̀ ọjọ́ mọ̀ agbésọ̀ ọ̀dọ̀ babaláwo ẹ̀ ẹlòmíín lọ gba fá ìyàwó ẹ̀ ò lọ́wọ́ sí kò dẹ̀ fẹ́ kí lè ń dàrú ifá yẹn wà lọ́dọ̀ babaláwo àfáà tó lọ gba fá òun náà ò ní gbà ifá pọ̀ nínú ilé mi yìí tó bá ti tàsìkò wọn pé babaláwo yẹn bàbá ó tọ́jọ́ mẹ́ta ẹ bá mi ra adìyẹ abẹ́ bá mi ra kankan kẹ bá mi fi bọ fá yẹn kí gbogbo nǹkan tún jọra dáadáa sí àṣé kì í ṣe nǹkan téèyàn rù lórí kẹ ẹ gbà fá ẹ̀yẹn ò ní kẹ ẹ máa so kinní tẹlòmí a lọ kó ìlẹ̀kẹ̀ kinní yẹn a ní kókó sọ́rùn pọ̀pọ̀ kan pè mí láti Bìní nígbà kan ó ní bàbá ó ní go help me do Ọ̀rúnmìlà bead mo ní sẹ́ ó lè ní ìmọ̀ ìlẹ̀kẹ̀ fáwà lọ́jà ìlú náà ta bí i 500 naira wọ́n wá lọ mú ìpín fábí eléyìí wọ́n wá lù ú tán bá ti lù ú wọ́n ti kinní yẹn bọ́ tán bá ti tì í bọ̀ tán wọ́n náà ti bá a rẹ́ wọ́n náà ti rẹ́ bẹ́ẹ̀ wọ́n lá máa fi sọ́wọ́ wọ́n ní sẹ́ cash out wọ́n dẹ̀ rà á wọ́n ta 200 300 ṣùgbọ́n kólúkúlùkù rántí pé òun bímọ o torí kò sí ẹ̀san ń bọ̀ ó dẹ̀ máa ké kólúkúlùkù rántí pé òun bímọ ẹ̀san ń bọ̀ ẹ̀san máa ké èyí tí ò bá ti dáa bóyá ń bi ẹ́ léèrè sọ fún wọn pé kíní ìyẹn máa yà síbẹ̀ bọ̀tì ẹ ṣe báyìí tán bá gbà ẹ́ gbọ́ déédéé tí wọ́n bá gbà ẹ́ gbọ́ mi ẹ má jẹ́ ìtàn yín bọ́n gúnyán sínú ewé tán bu ọbẹ̀ sí inú epo ẹ̀pà ẹni tó máa yó á sì wèrè kọ̀rọ̀ ọjọ́ láì mẹ́ni tó ń bọ̀ wá lò bíbélì sọ̀rọ̀ o ọlọ́run ṣé torí pé ẹ fẹ́ máa kọ́lé kiri ẹ fẹ́ máa lo mọ́tò ńlá bọ̀gìnì ẹ máa ṣe àrí babaláwo míì tán dọ̀dọ̀ ẹ̀ ó ní fá sọ fún pé mọ́tò tó gbọ́ ẹ̀ kó máa lò mọ́ kó páàkì ẹ̀ sílé babaláwo ó dún fáwọn ló gbé jáde tí ò bá jèrè ọmọ tó bímọ jẹ́ ní tó ṣe yẹn ṣé ti gbọ́ mi so lórí àwọn yẹn bí àwọn àárín yẹn ṣe rí nìyẹn. ṣé ifá lè sọ fún babaláwo kó fẹ́ yàwó tó ju 2 mẹ́ta 4 lọ 6 méjì. bẹ́ẹ̀ni ifá lè sọ bẹ́ẹ̀. ifá lè sọ bẹ́ẹ̀. tí babaláwo Yorùbá wá lówó lọ́wọ́ kọ́ láti fẹ́. kò bí dandan kò ṣe dandan ifá lè gbé jáde pé lágbájá ìyàwó 2 mẹ́ta ni wàá fẹ́ o èmi bá ṣe bí ìgbà tí mo gba fá ìyàwó 4 náà ní kí n fẹ́ ṣèbẹ́yọ̀ kan mo fẹ́ sán máa ń fagídí fẹ́ ìyàwó ni tí fá bá tiẹ̀ sọ pé kí n lọ fẹ́ ìyàwó 4 ṣé tí n bá jí láàárọ̀ kùtù ń sìn máa bá owó lórí ifá ẹ̀ tí màá fi bọ́ ìyàwó àtọmọ yẹn ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn só ìyẹn ò kì í ṣara ẹ̀ tán bá sọ fẹ́ kó lọ fẹ́ ìyàwó 4 5 ó di pẹ́sìlẹ̀ tó bá ti wo iṣẹ́ yẹn iṣẹ́ owó àtowó tó fẹ́ fi tu ṣe kí lè pọ̀ Ọ̀rúnmìlà ní lọ wo ìyàwó ẹ̀ máa tó 4 5 o ìgbà tán sọ fún mi mo gbá rìṣàṣì lẹ́yìn tó bá dẹ̀yìn wá ọ̀la pé mò ń padà sí ilé wọ́n fẹ́ lọ fi mí joyè kan oyè yẹn dandan ni ẹni tó bá ti fẹ́ jẹ́ ní ìdílé wa ó gbọ́dọ̀ níyàwó 3 sí 4 èyí tí fáàrí fáàní tó bá pè mí kí wọ́n á lọ jẹ́ òtí bá ní mi ìjẹ́ ńkọ́ tí mo ní ilé san mí ni mo láìkì ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn só ìyẹn òkè ifá máa ń júwe pé lágbájá ó gbọ́dọ̀ wà nítò ìyàwó 2 mẹ́ta ṣùgbọ́n ẹ̀yin ò ní kẹ́ ẹ ti torí ẹ̀ lọ máa fẹ́ wèrè kẹ́ máa kó sí wíjọ so that is. mo ráwọn tó wà nílùú òyìnbó tó yẹ kí wọ́n gbà fá tó sì jẹ́ pé nílùú òyìnbó tó wà wọ́n sì tún ní problem. bàbá kéèyàn gba fá kò ní kó má níṣòro kò sọ pé kéèyàn má níṣòro oye tí fá máa ń ṣiṣẹ́ fún tẹ́rí ìṣòro tó nìyẹn ó possible tí ò bá nífá kó jẹ́ pé ikú lá já sí
ṣùgbọ́n bí pé ó nífà yẹn ogun yẹn á wá, kò sí ọ̀rọ̀ tí Olódùmarè lè lọ tó sọ tó lè lọ láìṣẹ. Ó pọ́sibù gbà tó ti lọ gba fàyẹn kan ti sọ fún níbẹ̀ pé àwọn ìṣòro kan ń bọ̀ o. Ṣé ti gbọ́ mi? Dandan ni kí ìṣòro yẹn kó wá, ṣùgbọ́n ó máa padà borí ìṣòro yẹn. Èèyàn gba fá kò ní kéèyàn máa ní ìṣòro. Ṣùgbọ́n tó bá ti jẹ́ pé òótọ́ ló gba fá tí fàyẹn dẹ̀ ń ṣiṣẹ́, ó gbọ́dọ̀ bọ́ nínú ìṣòro yẹn. Ààrẹ tó gba fá tí fá sọ pé ẹ̀mí ẹ̀ ò lè gùn. Ààrẹ sọ fún pé lágbájá sáré o, Ifá sọ pé ká sáré kẹ̀mí ẹ̀ bá lè gùn. Ṣé ti gbọ́ mi? So ìyẹn ò kí ń ẹgbọ́n pásítọ̀ máa ń ní ìṣòro, babaláwo lè kú, lèmọ́mù lè kú, àfáà náà lè kú, wòlíì lè kú. Ṣé ti gbọ́ mi? Bàbá kò sí ẹni tí ò lè kú, kò sí ẹni tí ò lè ní problem, ṣùgbọ́n tí ìṣòro bá dé tó bá ké pe Ọlọ́run tó ké pe Ifá yẹn, dandan ni kó yọ ẹ́ nínú ìṣòro yẹn. Tí ọjọ́ ò bá ti pé ni òtọ́jọ́ bá ti pé kò ní solution. Òótọ́ ni mo sọ fún yín. Tó tọ́ bá ń sọ fún ẹ pé lágbájá tó bá ti gbà fáwọ́ èkú mọ́, ò lè ní problem kankan mọ́. Irọ́ ni èmi ò kí ń mi ì sọ fún yàn. Ní tí Ifá bá ti gbé jáde, ìgbà tí mo lọ gbà fá, Ifá sọ fún mi pé kó tó dáa fún mi tán pátápátá pé màá ṣe sẹ́ẹ̀lì ìgbà 3. Sẹ́ẹ̀lì ibo. Wọ́n á ní sẹ́ẹ̀lì láì jalè. Ẹni kí n lọ gbà fá. Mo lọ gbà fá kọ̀nà lè sí ẹ tí wá sọ fún mi pé tún ní máa tún ṣe sẹ́ẹ̀lì. Ní jalè mi ìṣe kankan. Ẹ máa lọ sí sẹ́ẹ̀lì. Ẹ má jẹ́ ń tàn yín. Bó ṣe máa ń ṣẹlẹ̀ rèé o, bí kéèyàn méjì máa jà, bóyá wọ́n jà lórí owó, ìgbà yẹn ni màá kọjá ń bẹ̀. Lágbájá ẹ ní sùúrù, ó máa sanwó yẹn. Tí ò bá ti san, ẹ sọ fún mi, torí orúkọ wà, alórúkọ. Ok, ṣé mọ̀ pé tẹ́nìyàn ò bá sanwó yẹn sáà pé ó yẹ kó pè mí ni, kò ní pè mí alọmọlọ́pàá wá. Mo ṣe sẹ́ẹ̀lì yẹn o, láì mọ̀ dí o. Owó tí mo san tí mi ò mọ ìgbà tán jẹ́ kò níye. Wọ́n á dẹ̀ máa sọ fún mi níbẹ̀ pé ṣèbé mi ni mo dúró fún. Máa ní ìwé tí mo ṣe dà. Ṣùgbọ́n nígbà tí mi fẹ́ bà orúkọ mi jẹ́, máa pe àwọn èèyàn. Àwọn èèyàn kan bá máa ṣẹlẹ̀ o, ó lè má bówó lọ́wọ́ mi. Àwọn èèyàn sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ náà, kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. À á ṣe ogun yẹn á lọlẹ̀. Ó pé ó tún fẹ́ ní extra. Ìgbà tí gbogbo ẹ wá lọlẹ̀ tán, èmi gan rí pé àlàáfíà dé, mi ìjà lè rí, mi ìbáyàn ṣe kíní, mi ìpààyàn, mi bó kò ju bí mo ṣe sọ yẹn. So pé èèyàn gbafá kò lè ní ìṣòro mọ́, irọ́ ni o. Ó lè ní ìṣòro gan, ṣùgbọ́n Ifá yẹn látún padà lọ sábà. Ogun lé ní máa mú èèyàn gbafá o. Bí ti bò. Ẹni tán bá jà, ogun ilé, ìṣòro, bó ni lágbájá ò sí rọ̀nà lọ, lágbájá ó yá lọ bá. Ìtumọ̀ Fá ni pé tó bá ti gbafá, tó bá ti ń ṣètùtù ní ọdọọdún, gbogbo àwọn ọ̀tá ilé, ọ̀tá òde wọn á máa jẹ níbẹ̀. Tán bá ti ń jẹ níbẹ̀, ara á máa rọ̀ ẹ́. Ọdọọdún la máa ń sọdún Fá. Táwo tó bá ti dọdún yìí, awo wá sọ pé Ọ̀rúnmìlà jọ̀ọ́ o, jẹ́ kí ọdún tó ń bọ̀ ó bá mi láyé àti ààyè. Kí mà rogun kú, kí mo kú mà pa mí, kó mà pọ̀ ọmọ, kó mà pa ìyàwó. Ẹbọ àtètùtù tó bá wà ẹ ṣe é. Ifá àjà máa gbé yín. Ìyẹn ò ní kẹ́ mà tún ṣàdúrà ara yín kọ́dún tó parí o, ẹ tún dífá o. Ẹ bá ti wá ṣe tó bá ti tún pé ọdún kan, ẹ tún lọ sọdún Fá. Ọdún kan láwo máa ń tọrọ láyé tó fi ń lo gbadún. Ṣùgbọ́n ẹlòmíì gba Fá yẹn kò sọdún ẹ̀rí, kò bọ́, kò ṣe kankan. Àwa lòun ní ìṣòro. Ẹni tó ń bọ́ lójú méjì ní ìṣòro. Ṣé ẹni tó ń lọ ṣọ́ọ̀ṣì ṣé kò kí ní ìṣòro? Ẹni tó ń kírun lójoojúmọ́ ṣé kò kí ní ìṣòro? Ẹnìkan wá sọ fún mi, no bàbá o, èèyàn máa ń sáré ara ẹ̀ ni o, mo gba Fá ní kéèyàn máa ní ìṣòro. Bẹ́ẹ̀ ni o. Babaláwo kan wà. Ok. Kò síjọ́ tẹ máa délé ẹ̀, ó lè pẹran tó 7. Ní máa pẹran sá, ní máa pẹran sá. Ṣé gbogbo Ifá náà ni máa yọ ẹran ni? Kò síjọ́ tí Ifá tiẹ̀ yọ òkété rí. Sẹ́rí bàbá ojú ayé la wà yìí pẹ̀lú àwọn ìbéèrè tẹ́ ń bi mí. Ṣé ti gbọ́? Babaláwo tó ń pa ẹran ní ojoojúmọ́ yẹn,
àmọ́ bóyá àwọn kọ́sítọ́mọ̀ ẹ̀ ló pọ̀ ìyẹn 1 2 dẹ̀ rèé kò sí mi ò rí nǹkan tó lè máa tìtorí ẹ̀ máa fi pa ẹran lójoojúmọ́ bọ̀ tí sẹ́ẹ̀ rí akọ ẹran tó jẹ́ òrúkọ iṣẹ́ 4 5 ó lè bọ́ sí ojú kan ṣùgbọ́n kì í ṣojoojúmọ́ o níṣẹ́ yàtọ̀ sí pé mo sọdún fà mi mo ti pẹ ẹran gbẹ̀yìn níbí yìí ó ti pẹ́ mo lè lẹ yẹlé mo lè lẹ dìyẹ mo lè lo kankan máa fi ṣe gbọ́ mi bẹ́ẹ̀ yẹn kì í ṣe tó ní ojoojúmọ́ yẹn iṣẹ́ mi dẹ̀ lè wà a lè papọ̀ kó jẹ́ bí èèyàn bí 3 4 ló fẹ́ ṣiṣẹ́ yẹn fún lọ́jọ́ yẹn ó lè pa àwọn ẹran yẹn kó fi ṣe tutù ṣùgbọ́n tó lójoojúmọ́ yẹn pé ifá ò kì í sọ nǹkan míì ju ẹran yẹn ìyẹn lágbára díẹ̀ mi mọ̀ sí yẹn o mi mọ̀ sí yẹn o. tí èèyàn bá gba fá ìyẹn ò ní pẹ́ nìyẹn ti di babaláwo. no tẹ́ bá gba fá ẹ̀ tí ìmọ̀ nǹkan kan ń pa fá ẹ gba fá ni ọmọ tẹ́ rán lọ sí skul tó lọ tó dé ṣé yá lọ gbàwé mọ̀ ìyàtọ̀ wa kọrí sí bọ́ǹkì pé òun wáṣẹ́ ni kò ní lọ sí higher institution so bó bá gba fá ó gba fá ni láti máa fi ṣàkóso ara ẹ ọ̀tọ̀ ni mo jókòó mò ń dàyàn lóhùn àmọye tí ò ní fànà tó ń dàyàn lóhùn bíi tìbò. ó wà dáadáa sẹ́ẹ̀ tí ò ní fá tó dẹ̀ ń dàyàn lóhùn ààrẹ tí ò ní fá tó ń kó fá fún yẹn a kò fún ẹ mà pé babaláwo ẹni tó fẹ́ lọ gba fá lọ́wọ́ ẹ̀ ò mọ̀ pé kò ní fá á dẹ̀ máa gbé wọn ò bẹ̀rù wọn a máa ṣe tán bá ń ṣètùtù fún èèyàn ètùtù ẹnìyàn á máa gbà ṣùgbọ́n babaláwo tí ò ní fá tó ń bọ fá tó ń kó fá fún èèyàn á máa ní ìṣòro á máa ní problem tó bá gba fá ó gba fá láti fi protect ara ẹ̀yẹn ò ní kó di babaláwo pásítọ̀ gbà kò di babaláwo àfá gbà lè má mú gbọ́ kankan ó gbà kò di babaláwo àwa gbà gẹ́gẹ́ bí pé ó jọ mọ́ṣẹ́ tiwa làwa fi gbàgbà tèmi fẹ́ gbà fá mo fẹ́ gbà kémi máa ṣe ti tèmi lọ ni ìgbà tán ní kí n padà síbẹ̀ ó kóró mi lójú gan because mo rí gẹ́gẹ́ bí iṣẹ́ ìdọ̀tí torí mo hate ìdọ̀tí mo rí bí gẹ́gẹ́ bí iṣẹ́ ìdọ̀tí so but ìgbà tó jẹ́ pé èyí tó rí yàn ló jẹ́ kí n ṣe mo rí ní kì í ṣe pé mo dédé lọ rà àkáǹtì oògùn tí mo gbé tí mo ní mò ń ṣe babaláwo ìyá pọ̀ gan a lè sọ tán ní tójú rí kí n tó padà di babaláwo lẹ́nu ìgbà tí mo délé ayé mo ti bí ọmọ rí tó sick within 1 hour tó dẹ̀ kú kí ọmọ kó máa ṣeré báyìí kádẹ̀ ó pé àwọn ọmọ yóò dẹ̀ gbóná o ọ̀yá mú mi ẹ̀ wá lọ tọ́jú ẹ̀ ìyá ẹni ẹ̀ jẹ́ kóun wẹ̀ kóun gbé lọ tọ́mọ bá rẹ̀ ààrẹ jù sí ìyá lè sọ pé òun tún fẹ́ lọ wẹ̀ ìyá ń jẹ́ kóun wẹ̀ ìyá wẹ̀ èmi jókòó ọmọ yẹn ń bọ̀ ọ̀rẹ́ mi kan wá kí mi ara trọ́fì à ń mú mo gbé ọmọ yẹn mi pẹ̀lú ọ̀rẹ́ mi ń sọ̀rọ̀ ọmọ dẹ̀ ti dákẹ́ gbogbo àwọn ogun yẹn òun ló pọ̀ láàpọ̀ jù tá fi sọ mi pé kí n lọ gbà fá kí n kọ́kọ́ fi protect àwọn ọmọ yẹn tí mo fi lọ gbà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Elédùà orí bẹ́ẹ̀ àtìgbà yẹn kò sí ní tó jọmọ́ ìṣòro ọmọ tàbí ìyàwó mọ́ tá tún sọ pé iṣẹ́ ẹ lọ jòkó kó máa dáyàn lóhùn láì jẹ́ bẹ́ẹ̀ mò ń ṣiṣẹ́ tí mò ń rówó kò jọ mí lójú babaláwo tí àká bá parí babaláwo ní bóyá ṣe máa ń wò wọ́n nígbà yẹn orílẹ̀-èdè wa èèyàn kì í dédé ṣe babaláwo ẹni tí ò bá gbọ́n níwájú kó gbọ́n lẹ́yìn òkè ṣe babaláwo tó wá ṣe babaláwo lọ́dọ̀ wa wọ́n dán ẹ wò gan ìdánwò tán ṣe fún ẹ á pọ̀ gan so àwa dẹ̀ kéré ṣùgbọ́n ìgbà tó yẹ pé ní tí orí pín ló jẹ́ káwa lóore ọ̀fẹ́ àti jòkó ká máa sọ̀rọ̀ láàfin ká máa sọ̀rọ̀ ní ìlú ká máa sọ̀rọ̀ ní gbogbo bí so bó ṣe jẹ́ nìyẹn olóòtú. n tó sọ yín di babaláwo nìyẹn. bẹ́ẹ̀ ni ìṣòro ni ó pọ̀ gan tí bá ní kí n máa mu ní one after the other ó pọ̀ gan ó pọ̀ gan mo ṣiṣẹ́ lẹ́nu ìgbà tí mo délé ayé Ọlọ́run fún mi lóore ọ̀fẹ́ àti rówó mo ti mọ̀ pé èèyàn ń kọ́lé tá à ń gbénú ẹ̀ ọjọ́ ti pẹ́ ìgbà tí mo ní mo fẹ́ ralẹ̀ pé mo fẹ́ kọ́lé mo ràgbàlagbà tó pè mí pé kí ni èjì ẹ tó fẹ́ kọ́lé ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ a gbọ́dọ̀ mọ sọ wọ́n ní kí n padà síbẹ̀ pé tí mi bá padà síbẹ̀ nǹkan yẹn ò ní ṣe dáadáa ló jẹ́ kí n padà kì í ṣe pé mo yọjú ràn lọ síbẹ̀ kan lọ sí tí mo ní mò ń ṣe babaláwo no kò sí ní tó jọ ogun ìṣòro ni ó fàtà ó pọ̀ gan ìgbà tí ìyàwó mi sìkì ní ọdún kan mo gbé dọ̀dọ̀ bàbá kan ní tí ojú mi ń rí kò ní lè dárìn adédé máa ń rù adédé máa gbẹ wọ́n ní tí mi ìbá sáì lọ kí n lọ gbà fá ó máa kú mo dẹ̀ láìkí ẹ̀ gan mo lọ gbà fá àtọ́jú àṣe gbogbo ẹ̀ ara ẹ̀ dẹ̀ ìyá ó pọ̀ tàbá ní ká máa sọ
ní tí mo lè sọ nípa tó mú èmi lọ gba ifá kì í ṣe torí owó kì í ṣe pé mo ní ṣùgbọ́n gbogbo ìgbà yẹn nǹkan ti bàjẹ́ ó dàbí ìgbà ká sọ pé èèyàn lówó kó mà ní mọ́ nígbà tí mo lọ gba fá mo yáwó cooperative fi gba fá ni mo lọ yá owó fi gba fá ni kò sí nǹkan mọ́ mo yáwó mo fi gba fá. ṣáà lè sọ wípé lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń sick ṣáà lè sọ pé àìgbàfá ní ìfà. irọ́ o kì í ṣàìgbàfá ló fa sickness o ogun ni o ẹni tó gba fá sick o ẹni tó bá sick kó má jẹ́ kán parọ́ mọ́ pé àìgbàfá ṣùgbọ́n ẹlòmíín wà tó bá jẹ́ pé ifá yẹn jọ mọ́ kàdára ẹ̀ tí ó bá lọ gba fá yẹn bí ó ṣe ń sick yẹn ó possible kó jogun lé ẹ̀ túrú bí ifá yẹn a lè tú ẹnìyẹn sílẹ̀ níbẹ̀ tá dẹ̀ lálàáfíà ṣùgbọ́n tó bá ẹni tó bá wá jẹ́ obìnrin nǹkan tó ń sick sí ẹni kó lọ gba fá ni ṣùgbọ́n a ṣẹbọ a ṣètùtù arúbọ ara ẹ̀ ifá jẹ́ ẹbọ àti ètùtù a máa fi ń tọ̀nà a máa fi ń béèrè ọ̀nà ni ìtumọ̀ ẹ̀ nìyẹn. ẹlòmíín lòun ti ṣètùtù pé òun ò rí yàtọ̀. ó lóun ṣètùtù òun ò rí yàtọ̀. kò rí yàtọ̀ ẹ̀ṣẹ̀ rí tèmi lè sọ níbẹ̀ ni pé ọlọ́run má jẹ́ kó rí wa ó burú o. ààrẹ ní tẹ́ẹ̀tì torí ẹ̀ pa màálùú tàdúrà ẹ̀ ò gbà òtẹ́lòmí dẹ̀ mú ẹyẹlé lọ fèsù tọ̀nà ẹ̀ dẹ̀ là. ibikíbi ẹni tí téèyàn bá ti fẹ́ ṣe kó kọ́kọ́ bẹ orí ẹ̀ pé kí ẹlẹ́dàá ó sì ń lọ kórì ó mọ̀ ta ko òun. kì í ṣe gbogbo iṣẹ́ ni babaláwo lè ṣe o. ìtìbò. ẹ ṣe kì í ṣe gbogbo nǹkan tó bàjẹ́ la lè túnṣe èyí tọ́lọ́run bá gbà fún wa la máa túnṣe ìgbìyànjú là ń ṣe. ṣé ti gbọ́ ó kẹ ẹni tó sọ pé òun ti ṣe pé òun ò rí nǹkan kan ṣe fẹ́ sọ fún mi pé àwọn tó ń ṣe yẹn ni ò mọ̀ sẹ́ni. akọ́kọ́ lọ jòkó àwò òrìn àjò ayé ẹ̀ àwò ṣẹ̀dá irú yẹn tí ò bá tí ì gbafá tó bá jọkùnrin á ní kó lọ gbafá. èyí tó wá fa ìtọ́rẹ́ ẹlòmíì ogun èmi ni mo ní nǹkan mi ló ń bàjá tó bá dẹ̀ jẹ́ ogun èmi mo ní nǹkan mi ló ń jà ó ṣòro láti gbà kúrò nínú ogun yẹn o bẹ́ẹ̀ ni tó bá àwọn àárín yẹn ṣe jẹ́ nìyẹn ó bá jẹ́ òun ló ń jà àti àfọwọ́fà ogun tó le jù láyé nìyẹn ẹnìkan ẹlòmíì lọ nísìnyí ó wo ẹni ẹlẹ́ni nísìnyí ó dédé pa á ó wá ń ṣe títí tí kò rọnà báyọ̀ ó ń ṣètùtù ó ń ṣẹbọ gbogbo ẹ̀ṣẹ̀ tó dá yẹn kò jẹ́wọ́ ẹ tá a bá lu 5,000 fún wa pé kó jẹ́wọ́ ó ṣe bàjẹ́ kan tí ò dáa tó bá jẹ́wọ́ tá a bá bèrè ọ̀hún mi làkí la máa ṣe sí kinní yìí tí lágbájá ìyá tí solution á wà tí ifá bá ti sọ pé solution wà ifá nìkan ló lè sọ tó bá sọ pé solution wà pé ká ṣe tá a bá ṣe máa rọ̀nà àbáyọ ṣùgbọ́n tó o bá ṣe bẹ́ẹ̀ kápá màlúù fún lé ẹ̀ṣẹ̀ tó dá yẹn kò sẹ́ni tó dẹ̀ ẹ̀ṣẹ̀ tó ní jìyà ẹ̀ mo ṣe babaláwo òràn mo jẹ́ àfáà òràn mo jẹ́ kíní bó kàn sọ pé ìwọ jẹ́ àfáà pé nígbà tó bá ti wá ṣe tán ìwá ṣe bóyá mi ìmọ̀ bóyá bísímìlà àbí kọ́lọ́run dáríjì mi kan irọ́ ni o ẹnu lásán nìyẹn ibi tá a ka bíbélì dé mi rí ẹni tó dẹ̀ṣẹ̀ rí tí ò jìyà ẹ̀ kò sí kẹ́ tó lè pàdé ìdáríjì ẹ̀ṣẹ̀ bàbá ó pẹ́ má dẹ̀ṣẹ̀ ni má ṣe rárá ó kẹ́ ẹni tó dẹ̀ṣẹ̀ tó lóun bẹ̀bẹ̀ tó lóun dáríjì pé ṣùgbọ́n òun fi ẹ̀ṣẹ̀ yẹn pámọ́dé àwọn ọmọ ẹ̀ṣọ́ lóun dáríjì tó dáríjì nìyẹn tó wà nínú bíbélì ìgbà tó gbàdúrà títí títí Ọlọ́run lòun ti gbọ́ ṣùgbọ́n idà kì yóò kúrò nílé yẹn ṣé ń dápẹ́ ní ìdáríjì ní tẹ́ máa fi wàásù fún àwọn èèyàn ní ṣọ́ọ̀ṣì pé ẹ wá mo gbàdúrà fún ẹ o ti rí ìdáríjì gbà èyí tó o ṣe èèyàn o ti jẹ́wọ́ ẹ̀ ni. so ṣé babaláwo lè níṣẹ́ mi ìmọ̀ṣẹ́ tí bá ń ṣe. ṣé babaláwo lè níṣẹ́ mi ìmọ̀ iṣẹ́ tó bá ń ṣe. babaláwo lè níṣẹ́ mi. ó lè ní babaláwo lè níṣẹ́ mi ṣebí ìgbà kan wà mo ní fáàmù náà tí mò ń ṣe ẹlẹ́dẹ̀ mo dẹ̀ ṣiṣẹ́ babaláwo mi wà tó máa ń lọ sóko náà tó ní oko kòkó tó ní kinní babaláwo lè níṣẹ́ mi ìmọ̀ iṣẹ́ tó ń ṣe ìyẹn ò ní kí baba tó bá ti rí àyè àti ṣe iṣẹ́ yẹn a bízì jura wa lọ èmi náà mi ò lè ráàyè mi lè ṣiṣẹ́ oko ṣé ti gbọ́ mi ò lè ṣiṣẹ́ oko torí èmi máa ń bízì ṣùgbọ́n ẹlòmíì ò bízì department olúkúlùkù pọ̀ ẹlòmíì ṣiṣẹ́ ìṣègùn nìkan ni ó dẹ̀ lè máa rí àyè èmi á dáfá fún yàn má ṣe bọ má ṣe tutù má ṣe oògùn so èmi ò rí àyè àti sọ pé èmi fẹ́ lọ ṣiṣẹ́ oko ṣùgbọ́n ẹni tó bá ní ṣùgbọ́n èmi ní farm tí mo ti ń sin àwọn ẹlẹ́dẹ̀. ẹ máa ń ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo.
ṣé mi a kì í pè wọ́n lórúkọ tẹ́wọ́n ń pè wọ́n yẹn. kí lẹ máa mọ̀ pé wọ́n. kí lẹ máa pọ̀ mọ́ yẹn. àwọn yẹn họ́ọ̀zù ni nà. ok àwọn ọmọ tó ń hustle. tó họ́ọ̀zù ni nà wọ́n ń fi fóònù jẹun àwa ò kì í ṣiṣẹ́ fún yahoo. àwọn olè á mọ ṣiṣẹ́ fún. irú àwọn boys olè mọ. àwọn tó ń bẹ Ọlọ́run tí wọ́n ń bẹ Ọlọ́run tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n dẹ̀ ń wá ọ̀nà àbáyọ. àwọn tí wọ́n ń hustle. tí wọ́n hustle yes. àwọn ló mọ̀nà tán gbà hustle. ṣùgbọ́n tó bá ti wá ṣé oníṣẹ́ dání ó lóun níṣẹ́ dání iṣẹ́ wo lòun ṣe ó lóun fi ọpọlọ òun jẹun gbà tó ti jẹ́ pọ́pọlọ ẹ̀ ló fi ń jẹun àwa ràn án lọ́wọ́ kọ́lọ̀ náà ràn án lọ́wọ́ tó gbogbo wa pátápátá ló ń lo brain torí babaláwo tó sọ fún ẹ pé òun fẹ́ ṣe gbé wá fún ẹ tó gbowó ẹ tí ò ṣe tó ṣe gbé wá tí ò ṣe ṣe kì í ṣe brain lórí. You be thief I be thief. Okay but ẹ ti iṣẹ́ fáwọn yahoo tó ti iṣẹ́ rí. àwọn wà nánà iṣẹ́ yẹn wà dáadáa táwa lè ṣe ó pọ̀ lóríṣiríṣi. tẹ́sí fáwọn ọmọ yahoo boys tí ó dẹ̀ ṣiṣẹ́. a ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́ tábà ti sọ fún wa pé ọ̀rọ̀ client or no client ó nìkan táwa máa sọ pé kán sẹ́ǹdì sí wa wá fi parí iṣẹ́ yẹn. tábà ti parí iṣẹ́ oníbi tá a parí ẹ̀ sí wọ́n máa sanwó wọn àwọn náà á dẹ̀ san tiwa. owó yẹn kì í ṣowó bàbá ẹnìkan náà tó kì í ṣowó dáàdì mi náà ń gbà ó ti kọ̀ san agbèrò with overload. kò kàn yín kò kàn mí àsokò kòkó dáàdì mi ni kò kàn mí àwọn gan ń lọ ọpọlọ ni babaláwo gan brain ló ń lò wòlíì tó sọ pé Ọlọ́run sọ nígbà tọ́lọ́run ò sọ ṣèkèsè brain ni ẹ̀gbọ́n tí aláyé yẹn sọ ní ìgbà yẹn ni tó ní ìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ hàn zù pé tí ò bá ti sówó ní sọpọ ọ sọ pé ẹ̀mí Ọlọ́run sọ pé kí ẹnì kọ̀ọ̀kan ó fi wá 1000 nu ara ẹ̀ kán wá máa jù sínú abọ́ yìí ó ní tán bá ṣe ó lá ní iye owó tá jẹ́ òun á dẹ̀ lọlé òun àti ìyàwó àtọmọ òun á jẹun sùn kí ló lò yahoo ni. even yahoo yẹn ní plus. kí tún ní plus ibẹ̀. plus ẹni pé tún ní kán fi nu ara tó tún. so yahoo plus wà lọ́tọ̀. yahoo plus ordinary yahoo wà lọ́tọ̀. náà. ṣé yahoo babaláwo náà wà. yahoo babaláwo wà. bí ti bò. yahoo babaláwo tó wà ní pé ẹlòmíì ò gbọ́ fá ní babaláwo lòun. tó tẹ bá dọ̀dọ̀ ẹ̀ nísà jẹ́ kó yé yín pé òun fẹ́ gbé yín lọ sí farm. òun fẹ́ pe àwọn àjànú jáde sí yín wọ́n ti lọ sẹ́ẹ̀tì bí irú àwọn bọ̀dá yìí àwọn màmá yìí wọ́n ti káṣọ sí wọn lọ́rùn nínú igbó yẹn gbàtẹ́ bá máa mú yín débẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ẹ dúró o ẹ̀rí wọn bẹ́ẹ̀ tán máa dúró tán máa funfun tẹ́lòmí a máa ṣe tẹ́ máa gbọ́ oríṣiríṣi igbe níbẹ̀ kí lẹ fẹ́ gbà lọ́wọ́ wọn wọ́n lè ní màálù wọ́n lè ní kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n lè ní ẹṣin bíi 4 ṣẹ́sọ́yé yín yahoo mi wà tó lè wọ́ọ̀kì pipe láti bí sí junction lọ́hùn yẹn bẹ́ẹ̀ yín ṣe ń bọ̀ lẹ́ẹ̀kan yẹn á wà lọ́hùn á ní kinní ìyẹn alámọ́mọ́ dún sí alàgbà tó ń fọ̀ yẹn ń gbé mọ́tò sí ká yahoo ni. ó wà nù pásítọ̀ náà. ó wà nù pásítọ̀. ok yahoo pásítọ̀ náà wà. yahoo pásítọ̀ wà. bíbó. àmọye tí ò rí ìran tọ́lọ́run òpè tó lọ́lọ́run pè hùn tó jẹ́ pé àtijọ́ aṣẹ́wó tó lọ mọ́kà kó lè jẹun ni. aṣẹ́wó tó lọ mọ́kà. àtijọ́ ọmọ ẹ̀ ló bú wá lọ kò ṣe mistake. kò ṣe mistake ìyá babaláwo wà ìdí tí mo fi sọ nìyẹn ẹnikẹ́ni tíṣẹ̀ bá ti dá lójú. Number 1 ìwúmọ̀ kan pè mí dáàdì òun ti fẹ́ kú ẹsẹ̀ ń dùn mo kàn kọ́ ti fóun mi ni. ó ń dáàdì kí ló dé kẹ́kọ̀ọ́ ti fóun mo ní láyé yín tẹ́ bá ti pè mí ẹ bá mi béèrè nǹkan ni ẹ má ṣàlàyé ìṣòro yín fún èmi kémi tó dífá. ṣé ti gbọ́ tẹ́ bá ti sọ àlàyé ìṣòro yín fún àáfàá wòlíì babaláwo tó ṣẹ̀ wá bá yín gbàdúrà sí inú ọ̀rọ̀ tẹ́ sọ́lẹ̀ láti mú ọ̀rọ̀ jáde fún yín. ẹ gbàdúrà fún mi ẹ bá mi yẹsẹ́ wò dáàdì ẹ bá mi dáfá sí orúkọ mi lágbájá báyìí àkọ́kọ́ sọ ohun tó rí. yahoo àfáà náà wà. àyà ooo. ọ̀dọ̀ wọn lọ́wọ́ bẹ́yìn àbí ó ṣó wọn tán láàrin lọ́wọ́ àbí. ẹyẹ kọjú ẹ̀ sí bí wà ó mú mi tán mẹ́rin
ṣé kò gé mi lórí kò gé àbí. ẹ kọ́kọ́ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà gbogbo ọmọ Nàìjíríà pátápátá kẹsì bá ń dá akọ yín. gbogbo ọmọ Nàìjíríà mo kí yín nílé lóko nílé àti lókè òkun. àdúrà olúkúlùkù wa gba ọkàn abalẹ̀ wa ní níṣòro. èmi tí mò ń bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ lọ́wọ́ orúkọ tèmi ni Tọ́lá, babaláwo ni mí tí gbogbo ayé máa ń pè ní kánnakánná. mo kí gbogbo ọmọ Nàìjíríà nílé lóko ẹ kú iṣẹ́ o, a máa rí ṣe. bàbá wo ó ti tọ́jọ́ mẹ́ta tí mo ti gbé wá sórí ètò. ó ṣe díẹ̀ ti wá sórí ètò mi rí. bẹ́ẹ̀ ni mo wá rí. kí ni wọ́n ń pè ní babaláwo? ìmọ̀ ni wọ́n ń pè ní babaláwo. ìmọ̀ náà ń pè ní babaláwo. ọgbọ́n ìmọ̀ àti òye ní tá ń pè ní babaláwo nìyẹn. babaláwo ni pé kí nǹkan kan rújú, bóyá èèyàn ní àwọn ìṣòro kan tàbí méjì, ẹ jẹ́ ká ta ẹni tó ní ìmọ̀ lọ. babaláwo á gbé Ifá janlẹ̀, Ifá á yọ ẹbọ, Ifá á yọ ètùtù. babaláwo á ṣẹbọ, á ṣe ètùtù yẹn. tó bá ṣẹbọ tó bá ṣe ètùtù yẹn, àdúrà yẹn á gbà. n tá ń pè ní babaláwo nìyẹn. alátúnṣe ni wá, a kì í ṣe èèyàn tó máa ń ba nǹkan jẹ́. tí ó ti fẹ́ tó bí ọdún mélòó báyìí tẹ́ ti bẹ̀rẹ̀ ṣe babaláwo? mo ti wà lẹ́nu iṣẹ́ yìí ó ti pẹ́. yóò ti tó bí ọdún mélòó? ó kéré tán lẹ́nu iṣẹ́ yìí á ti tó 15 to 16 years tí mo ti wà lẹ́nu ẹ̀. nídìí iṣẹ́ babaláwo? bẹ́ẹ̀ ni ó ti tó bẹ́ẹ̀, tí ò bá ju bẹ́ẹ̀ gan ni ju bẹ́ẹ̀. ṣé wọ́n bí yín sínú ẹ̀ ni? wọ́n bí mi sínú ẹ̀ ni. iṣẹ́ wo ni bàbá yín ṣe? iṣẹ́ ìṣègùn ni bàbá mi ṣe. bàbá mi babaláwo ni. bàbá mi babaláwo ni. bàbá mi gan ṣì wà láyé, bàbá mi ti kú, ọ̀dọ̀ bàbá mi ni mo gbé dàgbà. bàbá mi ló fi iṣẹ́ ewé àti egbò lé mi lọ́wọ́ tí mò ń ṣe níṣẹ́ babaláwo tí mò ń ṣe yìí. ọmọ ìlú wo ni? ọmọ ìlú Kálẹ̀ ni mí. ọmọ Kálẹ̀ ni mí l'Ondo State. ọmọ ìlú tuntun ni mí. ìlú tuntun? Yes, ní Kálẹ̀. báwo ni kékeré yín ṣe lọ nídìí iṣẹ́? kékeré mi nídìí iṣẹ́ yìí. báwo ló ṣe lọ? ká ti sọ pé ẹ lọ iléèwé. mo lọ. iléèwé wo lẹ lọ? mo lọ primary school, mo dẹ̀ dé secondary school. ibi tí mo dé nìyẹn. mi lọ sí torí ọ̀dọ̀ bàbá yẹn ni mo gbé. bàbá yẹn ò yọ̀ǹda mi láti kúrò lọ́dọ̀ òun. ìgbà tí mo lọ sí school mo mọ̀wé, ṣùgbọ́n bàbá yẹn ò gbà pé kèmi fi òun sílẹ̀. Yes. bàbá yẹn ló wà. bàbá yẹn kú ní April 4, 1988 ni bàbá yẹn kú. bàbá yẹn ò fi mí lẹ̀. so ìgbà tí bàbá dẹ̀ ti kú, tèmi náà ti wò pé bó ṣe bákan, èmi náà ń gbìyànjú pé kí n máa ń ṣe, torí kò jọ mí lójú láti lẹ̀ wá. ṣùgbọ́n ìgbà tó yá ibì kan náà làwọn náà rìn dé tán fi sọ pé ká padà síṣẹ́ yẹn. so a mọ àjogúnbá nínú ilé ni. tẹ́ bá wo àwọn iṣẹ́ tẹ́ ń ṣe yìí dáadáa. ok. àwọn iṣẹ́ wo gangan ló ẹ mọ̀ tó dá yín lójú dáadáa dé pé tẹ́ bá ṣe kò ní sí ẹ̀rọ kankan bẹ́ẹ̀? Number 1 ni iṣẹ́ tí mo mọ̀ tó dá mi lójú. òun ni kí n kọ́kọ́ bá àyàn yẹṣẹ́ wò. kí a tó lè sọ pé a fẹ́ ṣe nǹkan kan fún yàn ní ìlànà ọ̀dọ̀ tiwa bọ́n ṣe fi lé wa lọ́wọ́. èèyàn ò lè déédéé dọ̀dọ̀ mi kó sọ fún mi pé orí dẹ̀ ń fọ́ òun òkè mi dẹ̀ wọnú ilé kí n lọ gbóògùn ẹ̀fọ́rí kí n máa lò ó fún. orí tó ń fọ́ yẹn máa ń béèrè bóyá ó ní nǹkan tó wà ń díẹ̀, bóyá òun fúnra ẹ̀ ló ṣàfọwọ́fà, kí la máa ṣe tí orí yẹn máa lọ. àkọ́kọ́ ó béèrè lọ́wọ́ Ifá. Ifá ló máa júwe ẹbọ àti ètùtù. lẹ́yìn ẹbọ àti ètùtù la lè sọ pé a máa lo oògùn fún, torí ẹbọ àti ètùtù ò kì í ṣẹgbẹ́ oògùn. bẹ́ẹ̀ ni ẹbọ àti ètùtù ò kì í ṣẹgbẹ́ oògùn. tí èèyàn bá rú ẹbọ lónìí níbi ilẹ̀ ṣe bí táìmù ṣe wáyé, tẹ́ bá rán ẹbọ yẹn pé kó máa lọ sí ìlú òyìnbó, yóò dé ọ̀hún yóò lọ ṣiṣẹ́ tẹ́ bá ní kó ṣe. tẹ́ bá rán oògùn, ó lè dé orí ìta níbẹ̀ yẹn kó pàdé àgbákò kó má lọ bí kankan. bó ṣe rí ni pé ó dàbí ọ̀nà tí ò dáa. táwa ní kí mọ́tò máa gbanú gbó yẹn lọ, tí mọ́tò yẹn ò bá wọlẹ̀
ó ṣeé ṣe kó jẹ́ ibẹ̀ náà ti wá tó ẹ padà ṣùgbọ́n ẹbọ àtètùtù dàbí búdòsà ni ó máa tú gbogbo ojú ọ̀nà yẹn lọ tẹ́ bá ti wá ṣẹbọ tẹ́ ẹ ṣètùtù tán ìgbà tó rí bá dáa tí gbogbo ara dáa lèèyàn wọṣọ sí tásọ lè dáa lọ́rùn ẹ̀ ìtumọ̀ ẹbọ àtètùtù nìyẹn. ṣe ní ọ̀gá tí ẹ kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ta lọ̀gá yín. ṣé tó kọ́ mi níṣẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan mo ní bàbá mi ó ṣiṣẹ́ ìṣègùn kó tó di pé ó kú but ìgbà tí bàbá yẹn kú tán ní kí n lọ padà ṣe iṣẹ́ yìí mo tọ̀ ẹ onímọ̀ lọ again mo lọ kọ́ iṣẹ́ bọ́n ṣe ń dá ọ̀pẹ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀ but ewé àtegbò mo jogún ba lọ́wọ́ bàbá tó bí bàbá mi ni ìgbà tí mo dẹ̀ tún lọ kọ́ṣẹ́ yẹn ọ̀gá yẹn náà kọ́ mi níṣẹ́ ó dẹ̀ fi iṣẹ́ yẹn lé mi lọ́wọ́ ọ̀gá mi náà ọkùnrin ni o. ṣóṣì wà láyé. ó wà láyé ọ̀gá mi wà láyé èmi ni nọ́mbà 1 èèyàn tó kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀. yóò tún tọdún mélòó báyìí. ṣé tí mo ti kọ́ṣẹ́ yẹn mo ti kọ́ṣẹ́ lọ́wọ́ ọ̀gá mi ọdún tí mo ti ṣe tán lọ́dọ̀ ẹ̀ mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ó ti tó bí 16 years tí mo ti kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ tí mo ti kó lọ́dọ̀ ẹ̀ àbí ju bẹ́ẹ̀ tí n bá wò ó toró ní déètì torí kí n tó kọ́kọ́ lọ kọ́ṣẹ́ yẹn mo kọ́kọ́ lọ gba fa ni. bó lè ṣe gbà. ṣé ifá lọ́dọ̀ tiwa tá bá fẹ́ gba fa ọjọ́ 7 làwa máa fi ń gba fa lọ́dọ̀ wa ìpele bíi 3 ni ìgbésẹ̀ bíi 3 ló wà ń bẹ̀ tá bá ti kọ́kọ́ fẹ́ ṣe fa yẹn tá bá ti wá gbogbo ìkin fa la máa ń pè dàtí ṣèkúrọ́ fa yẹn ìkin náà kì í pè lèkúrọ́ ìkin fa yẹn tá bá ti ṣe oníbàyè máa ṣe tá bá ti ṣe àkó sínú kìíní ó ní ìgbín ó ní ẹja ó lábo ẹdìyẹ ó ní gbogbo ẹ̀ a máa rìn sépo tó bá jẹ́ afẹ́ tètè ṣe kíákíá tó bá ti di ọjọ́ keje àkókò nínú epo yẹn ẹni tó ní fàyàn wá gbé fàyàn wọ gbódù ẹnìkan ló lè wọ gbódù lọ́dọ̀ wa torí ẹni tó bá wọ gbódù ọwọ́ ẹ̀ fúnra ẹ̀ báyìí ló máa fi lu ìkin fàyàn ló máa fi yan ìpín tiẹ̀ àkínbáyàn lù lọ́dọ̀ wa so tó bá ti lọ gbódù yẹn tó ti lu fàyàn ìgbà odùn tó bá lù ní gbódù yẹn òun la fi máa mọ orú ogun tó ń jà solution tá a fẹ́ ṣe sí ìṣòro yẹn odùn tó bá lù ní tó bá ti wá di ọjọ́ kẹta àwọn babaláwo á tẹ́ ìtẹ́ yẹn padà sínú ilé wọ́n á lù ú wọ́n á tún wò ó ọjọ́ 5 wọ́n á tún lu fà yẹn ọjọ́ 7 wọ́n á lù ú ọjọ́ yẹn láṣẹ tán á lọ lé ẹ̀ tó bá ti wá kúrò lọ́dọ̀ babaláwo yẹn kóun pẹ̀lú babaláwo yẹn tó tún gbọ́dọ̀ fojú kanra lẹ́yìn ọjọ́ 7 ni tí wọ́n bá fojú kanra tí ò pé ọjọ́ 7 yẹn nìkan máa fi ayé lẹ̀fẹ́ nìkejì. ẹ tún ọ̀rọ̀ yẹn sọ kó lè bá yé àwọn yẹn dáadáa ẹ ṣeun kò lè yé gbogbo àwọn yẹn lẹ́ẹ̀kan bẹ́ẹ̀. tí àwa bá fẹ́ gba fá lọ́dọ̀ wa níkàálẹ̀ àkọ́kọ́ tá bá ti wá ìkin fá lọ máa ń wá náà kì í rà lọ́dọ̀ wa ó ní ọ̀pẹ tó máa ń so tí a bá ti fẹ́ lọ síbẹ̀ pé a fẹ́ lọ sa ìkin fá yẹn a máa mú ìgbín ẹfun aṣọ funfun obì ọtí a mú lọ síbẹ̀ tá bá ti wá débẹ̀ a máa bọ ọ̀pẹ yẹn a wá dárúkọ ẹni tá a fẹ́ fi sẹ́fá fún yẹn àtorúkọ ìyá ẹ̀ ẹni yìí ni ó fẹ́ wá gbà ẹ́ kúrò nínú ìṣòro a fẹ́ lọ lò ẹ́ fún tó a fẹ́ lò ẹ́ kó lè bá wa wá ògo ẹ̀ rí tá bá ti wá kó délé a tún máa kó kinní yẹn lọ sí ojú ọlọ a máa rin lójú ọlọ tí gbogbo ìdọ̀tí tó wà lára ẹ̀ á kúrò a tún wá àwọn ewé ní oríṣiríṣi ewé báyìí a gbo ewé yẹn sínú omi a tẹ odùn ní ojú ọpọ́n fá a dà sí a wà fọ gbogbo ìkin fá yẹn a mọ́ a wà kó sínú ìkòkò ẹlòmíì á lo ìkòkò ẹlòmíì á lo ike funfun gbogbo ẹ̀ ìkan náà ni a ṣẹ̀ṣẹ̀ wá fi abo ẹdìyẹ a fi bọ́ ẹja àrọ̀ náà wà bẹ́ẹ̀ a ṣe tó bá ti wá di ọjọ́ 7 tí a rin fá yẹn sépo ẹlòmíì ọjọ́ 7 a kó kúrò nínú epo ẹlòmíì a pé 15 days ó tó kó kúrò nínú epo torí tó bá pẹ́ jù nínú epo yẹn yóò tún fa ìpọ́njú bá ẹni tó níṣẹ́ yẹn tá bá ti wá kó kúrò yẹn à á fọ̀ ẹnìyẹn á wá arrange á wá gbé fá yẹn á gbé lọ sí gbódù tó bá ti wá gbé lọ sí gbódù tó bá ti dọ̀ wọn máa tẹ́ ìtẹ́ Ifá lọ́hùn á jókòó aka ike yẹn lé lọ́wọ́ 16 náà máa kó lé lọ́wọ́ lọ́hùn nínú ike Ifá yẹn á wá ní kó máa lù ú báyìí tó bá ti ń lù ú 2 ni la máa ń lò tó bá ti ń lù yẹn ọwọ́ ẹ̀ náà la máa dìmú báyìí tá máa fi tẹ̀ sí ojú ọpọ́n Fá tó bá ti tẹ̀ sí àti rí bẹ́ẹ̀ yẹn àti mọ nǹkan tó ń ṣe àti mọ ibi tó ń lọ àti mọ gbogbo nǹkan tó ń ṣe out of 100% tó bá ti lu Fá ní gbódù 50 ti gbúdọ̀ jáde nínú ìṣòro
àti ìrìn àjò tó fẹ́ rìn. Ọjọ́ kẹta a tún máa tún ifá yẹn lù. Ọjọ́ kẹrùn a máa tún ifá yẹn lù. Ọjọ́ keje a tún máa béèrè, a máa béèrè. Àtọjọ́ mẹ́ta ni mo ti gbé fà mí lọ gbódù. Ọ̀rúnmìlà báwo ló ṣe rí mi sí tí kú ò pa mí tí mi rogun wàhálà. Gbogbo nǹkan tó ń ṣe mí yìí tó bọ́ sí ayọ̀ fún mi. Torí pé ẹlòmíín wà kì í ṣàìlówó ló torí ẹ̀ lọ gba fá o. Ifá sọ fẹ́ ẹlòmíín pé ẹ̀mí ẹ̀ ò ní gùn. Ẹlòmíín lówó kò láya. Ẹlòmíín lówó kò bímọ. Ẹlòmíín tó bá ń bímọ ó ń kú ni. Àwa lọ gba fá wa mọ bí tí ìṣòro yẹn ti jáde. Ẹlòmíín ìyá tó bí ló dá ìṣòro sínú ayé ẹ̀ tí ó mọ̀. Ẹlòmíín àfọwọ́fà ni níbi kó máa bá àyàn obìnrin ní ìdámọ̀jẹ̀mú kó dẹ̀ tún kọ sílẹ̀. Tó bá ti wá ṣe bẹ́ẹ̀ ọjọ́ kìíní, ọjọ́ kẹta, ọjọ́ karùn-ún, ọjọ́ keje àmọ́ gbogbo ibi tí à ń lọ ní orí ẹ̀. Tá bá ti wá mọ̀, tá bá ti ṣẹbọ tá ṣe tutù yẹn. Ààrẹ èèyàn tá a ṣẹ́fá fún tí fá sọ fún wa pé kí ogun yìí tó ṣẹ́ tán pátápátá ó sì di ọdún mẹ́ta lónìí. Àwa sọ fún ẹ wàá bọ́ nínú ogun yìí o, ṣùgbọ́n kó tó di pé ogun yà ṣẹ́ tán pátápátá ó sì di ọdún mẹ́ta. Ààrẹ lè ta ṣẹ́fá fún tí fá sọ pé lágbájá ò lè mọ̀ọ́rẹ́ ibi ni wàá fi sán fún babaláwo ẹ̀ ó máa ṣẹlẹ̀. Kò sọ̀rọ̀ tí fá lè sọ tí ò ní wá sí ìmúṣẹ àfi tí àwọn babaláwo yẹn ò bá gbọ́ ifá yẹn àwọn tán wà ń bẹ̀ yẹn. So ìtumọ̀ à ń gba fá nìyẹn, ìtumọ̀ ifá nìyẹn. Ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni ẹ̀yin náà ti rìn díẹ̀ nínú ayé Bẹ́ẹ̀ni sà. bíi ti bò. Ẹ ṣé. Mo sọ mo ní nígbà tí bàbá yẹn kú èmi ò tí ì ní òye tó pọ̀ tí mo lè máa fi jòkó pé mò ń ṣiṣẹ́ ìṣègùn. Torí ìgbà tí mo wà lọ́dọ̀ bàbá yẹn bíi kí n bá koná lọ wá eléyìí lọ wá eléyìí. Ìgbà tó wá yá ìrìn tí mo rìn yẹn ni pé mo wá ń wò pé èmi náà ń wá ọgbọ́n kiri, mo fẹ́ lówó. Mo lọ sọ́pọ̀lọpọ̀ àwọn àfáà àbí babaláwo tí mo lọ sẹ́dọ̀ ẹlòmíì. Tẹ́lòmíì ló wá ń ṣoògùn míì fún mi pé tóun bá ti ṣoògùn yẹn fún mi tán bá ti gbé sí ẹnu ọ̀nà báyìí. Ìgbà tí n bá máa jí láàárọ̀ la owó wá ti kún inú ẹ̀. Mo kówó fún o, owó òkun inú ẹ̀ àárín kankan. Òmíì a ní tóun bá ti ṣe tó bá ti jòkó sínú ilé ó ní gbé wá ni. Ó ló máa gbé owó wá. Máa wẹ ọṣẹ wọn à gbé nǹkan kan wá. Bí kéèyàn jẹ gbà míì gan ni kì í ṣe gbogbo ẹ̀ ló ṣe é sọ tán. Ẹlòmíì a ní kó lọ gbé wá owó yìí ò wá ṣe fún ẹ kó lé àjọ torí mo fẹ́ràn pé kí n tètè lówó dáadáa nígbà yẹn mo wá ń sáré kiri torí bí ìpè gbogbo ọmọ tí mọ́ èmi bí ọmọ ọkùnrin ni èmi dẹ̀ ní nọmba 2 ọmọ tí ìyá mi bí ẹ̀gbọ́n kan mo ní síwájú èmi wá ń sáré owó torí ẹ̀gbọ́n mi òun náà òun lọ skul ní tiẹ̀ ó kàwé ó dẹ̀ rí ṣe Ọlọ́run fún lórí ọ̀fẹ́ díẹ̀ ìgbà tí mo wá wo tí mo sá lọ títí mo travel lọ sóríṣiríṣi ìlú létà náà dá mi padà bàbá kan ló dá mi padà pé kí n máa padà sílé bàbá yẹn wà níbi kan wọ́n ń pè bẹ̀ ní Kájọlà Owódé ní after Ilẹ̀lújí inú igbó níbẹ̀ ni bàbá yẹn ló sọ fún mi aláàjì ni òun ló sọ fún mi pé kí n máa padà sílé n tán ṣe nílé kí n lọ máa bá wọn ṣe ìgbà tí mo wá padà sílé níbo mo ti fẹ́ bẹ̀rẹ̀ kò sáàkáǹtì kì í ṣe pé bàbá kọ̀ọ̀kan lẹ̀ níbo mo ti wá fẹ́ bẹ̀rẹ̀ ìgbà yẹn ni mo ṣe wá padà lọ tí mo lọ béèrè wọ́n wá ní kí n padà lọ kọ́ iṣẹ́ yẹn mo wá lọ kọ́ṣẹ́ yẹn ní ọ̀dọ̀ ẹlòmíì ibi tí mo ti wá kọ́ṣẹ́ ìgbà tí mo wá kọ́ṣẹ́ yẹn tán pátápátá ni mo wá jókòó torí bí mo ṣe ń sáré owó yẹn náà kì í ṣe pé owó yẹn ò yọ o kì í ṣe níbẹ̀ yẹn o mò ń ṣiṣẹ́ mò ń lówó mo ní ṣọ́ọ̀bù mo ní rẹ́sọ́ránsì tí mo fi owó mi kọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ bàjẹ́ gbogbo ẹ̀ dojúrú pátápátá tán ní kí n padà sí iṣẹ́ ìbílẹ̀ yẹn kí n lọ mọ ṣe wọn á lókè pé kò sí wàhálà ibẹ̀ ni mo sì padà tí mo lọ kọ́ iṣẹ́ yẹn tí mo lọ wá ọgbọ́n kún ọgbọ́n ìmọ̀ gẹ́gẹ́ bí n tẹ́ béèrè lẹ́ẹ̀kan tí mo fi wá jókòó tí mo ń ṣiṣẹ́ tí mo ń ṣe. táìmù tí ẹlẹ́ǹṣe ń wá agbára kiri wáyà bí owó yẹn bẹ́ẹ̀ni ẹlẹ́rìí owó yẹn. mi ò rí owó yẹn àwọn tí mo tún ní tó yẹ kí n máa ṣe díẹ̀díẹ̀ kí n máa fi jẹun àwọn owó yìí náà ni mo tún ń kó lọ tán ni wọ́n fẹ́ ṣe gbé wá fún mi tán bá ti ṣe owó yẹn sí ó máa gbé wá tán bá ṣe alájọ fún ẹ wàá máa kówó níbẹ̀ lójoojúmọ́ a lè kówó síbẹ̀ gbà tilẹ̀ bá máa mú kó àbá nǹkan kan ò gbé nǹkan kan wá gbà tí mo sá bàbá yẹn ni mo dọ̀dọ̀ ẹ̀ ló wá sọ fún mi pé kí mò ń wá kiri pé èmi fúnra mi èmi tó yẹ káwọn èèyàn wá mọ bá lèmi tún wà yàn kiri iṣẹ́ ìṣègùn náà ló ń ṣe òun náà gbówó ó ní kí n máa padà sílé bàbá yẹn wá gbé àkáǹtì oògùn kan ó ní nọmba 1
láyé ó wá gbé àkáǹtì oògùn wá gbélé mi lọ́wọ́ mo wá gbé àkáǹtì yẹn wá sílé kí ni mo fẹ́ fà àkáǹtì ṣe mo tọ́jú ẹ̀ àkáǹtì yẹn wà dòní òun ni mo wá ṣe padà lọ lọ́dọ̀ wa tó bá dẹ̀ fẹ́ ṣiṣẹ́ awo lọ́dọ̀ wa wà lọ gbà fa ni ẹni tí ò bá ní fá ò lè ṣe awo lọ́dọ̀ wa tó bá ṣe ẹ̀mí ẹ̀ ò ní gùn. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni ìyẹn lè gba fa nítorí pé bóyá kọ̀rọ̀ mọ́ bí bẹ́ẹ̀ni ó lè gba fa nítorí pé bóyá pé kò ìyàwó fẹ́ bẹ́ẹ̀ni àti pé kẹ́mi ẹ̀ lè bá a gùn. bẹ́ẹ̀ni. Kí ni wọ́n ń pè ní fa gan? Ifá yẹn Ifá ṣe rí Ifá ni wọ́n máa ń sọ pé ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sun àṣẹ ìtumọ̀ Fá ni pé a rí èèyàn tí ó lọ gbafá tí Ifá sọ fún wa pé lágbájá sóun kọ́lé ni ilé yẹn lọ ṣe báyìí báyìí sí o nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn náà lẹ́yìn Olódùmarè Ọ̀rúnmìlà ló tún lè mọ ìṣòro tó ń ja ẹnì kọ̀ọ̀kan àti solution sí. So bí a bá sọ pé kí èèyàn lọ gbafá kì í ṣe pé bí ẹlòmíín bá sọ pé ní lágbájá lọ gbafá pé tó bá ti gbafá wà lówó o orí ni owó níní o mo sọ fáwọn èèyàn tó bá wá sọ́dọ̀ mi tó bá ló fẹ́ gbafá tí ò bá jọ mọ́ ìpín yẹn pé bóyá o máa là ṣùgbọ́n ibi ò ní pa ẹ́ ìpín ti ẹni yẹn ààrẹ èèyàn tí ò gbafá tó wà òkè gan tó lówó gan ṣùgbọ́n kò sẹ́ni tó ń gbafá tó máa ń fi ara rírọ̀ gbafá ìṣòro ló máa ń múyàn gbafá lọ́dọ̀ wa ẹni tí ò ní problem ò kì í gbafá ẹ mọ̀ pé mo sọ àwọn ọ̀rọ̀ kan nísìí mo lèmi náà ṣiṣẹ́ tí mo lówó tí mo wá tí mo ṣe tí mo ní restaurant tí mo ṣe kankan tí mo ní sales girl ìgbà tí gbogbo ẹ bàjẹ́ pátápátá tí mo á wò ó pé òkè èmi tó ti lórúkọ tán ti ń mọ̀ mí mi lè máa live lọ nínú eléyìí change díẹ̀ tó kù tá a kó pamọ́ jẹ́ káwa náà fi wá ọgbọ́n nígbà tá a sọ pọ́gbọ́n wá ìgbà tá a wá àárín nǹkan kan mú wá náà wá ṣe sọ fún mi pé kí n padà lọ gbafá ìgbà tí mo wá gbafá yẹn tán náà wá sọ fún mi pé iṣẹ́ tí mò ń ṣe ni kí n lọ máa jókòó ṣiṣẹ́ yẹn mo wá ní iṣẹ́ bàbá mi ni pé bọ̀tì bàbá yẹn nígbà yẹn ìgbà tó ń ṣe yẹn mi ì tí ì dàgbà púpọ̀ jù nígbà tí bàbá yẹn kú mi ì mọṣẹ́ yẹn mi ì lè dédé lọ jókòó kí n máa parọ́ wọ́n wá ní kí n lọ wá ìmọ̀ kún ìmọ̀ ni mo ṣe wá ẹni tó lè fún mi ní ọgbọ́n yẹn lọ tó dẹ̀ fún mi at least mo débẹ̀ Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ gan tẹ́lòmí bá lọ kọ́ṣẹ́ Ifá nísìnyí a lè débẹ̀ kan ló máa lọ ọdún 3 ọdún 4 ọdún 5 mi ì lójú oṣù 6 lọ́dọ̀ ọ̀gá mi o tọ́gá mi ti sọ pé kí n máa lọ ọpọlọ tí mo gbé débẹ̀ kọjá bẹ́ẹ̀ ó sọ fún mi ni ó ní kí n máa lọ ó ní ọgbọ́n tí mo ti kó lórí mi ti fẹ́ pọ̀ jù ó ní kí n lọ jòkó ni mo wà okay 6 months mo fi kọ́ and mo lè practice anywhere in the world so ìtumọ̀ Ifá nìyẹn bàbá. Tẹ bá wò dáadáa ṣe láwọn ọmọ tẹ kọ́ ní iṣẹ́ Ifá. ó wà. Kí lórúkọ ọ̀gá tẹ kọ́ ṣe Ifá lọ́dọ̀ ẹ̀? ọ̀gá mi náà máa ń pè ní Ayọ̀ lórúkọ ẹ̀bọ̀ gbogbo ayé máa ń pè ní òyìnbó. Ìlú wo ló wà? ó wà ní ìlú Ọ̀rẹ́. Ọ̀rẹ́ yìí náà ló wà? Ọ̀rẹ́ yìí náà ló wà ọ̀gá mi wà. ẹni tẹ kọ́ sọ́lẹ̀ Ifá lọ́dọ̀ ẹ̀? bẹ́ẹ̀ ni ìlú yìí ló wà ìlú yìí lọ̀rẹ́ mi ọ̀gá mi wà wọ́n máa ń pè ní òyìnbó wọ́n máa ń pè ní golden boy ó fáìn gan. olùkọ́ yìí ní iṣẹ́ Ifá. òun ló kọ́ mi níṣẹ́ Ifá ọmọ àjàgbà ni òun ló kọ́ mi níṣẹ́ Ifá. ṣé obìnrin lè gbafá? bàbá lọ́dọ̀ tiwa nígbà tán fi lé wa lọ́wọ́ ọ̀gá tó kọ́ mi níṣẹ́ ó ṣẹ́ èpè sí o ẹnikẹ́ni tó máa kọ́ṣẹ́ lọ́wọ́ ọ̀hún á lọ kó fáfóbìnrin. mo wá béèrè lọ́wọ́ ọ̀gá mi wípé ọ̀gá kí ló dé torí ó tó èèyàn bíi 2 mẹ́ta tó wá bọ̀ ọ̀gá mi nígbà yẹn tán dẹ̀ lówó lọ́wọ́ ọ̀gá mi wá jẹ́ kó yé mi wípé àwọn ò pé kèmí wò nínú bíbélì àbí kòránì pé níbi tí ayé yìí bàjẹ́ dé yìí pé ǹjẹ́ èmi rí obìnrin kó ṣáájú ìrun rí mo nínú ó ní kejì ó ní ṣé mo rí obìnrin ó ní mo rí obìnrin ṣẹgbọ́n mi ó ní ṣé mo rí obìnrin ní ìjọ Celestia àbí ṣọ̀ṣà aláṣọ funfun kan ní ìgbà yẹn tó lọ ń jòkó sórí pẹpẹ mo ní mi ò rí ó lọ́rọ̀ tó wà ń bẹ pọ̀ ó ní ṣùgbọ́n nǹkan tóun mọ̀ ni wípé tí bàbá òun sọ fún un torí bàbá ọ̀gá mi babaláwo ni gẹ́gẹ́ bó ṣe sọ ìtàn fún mi bọ̀ mi ò mọ bàbá ẹ̀ ó ti kú ó ní bàbá òun sọ fún un wípé kò sí ọkùnrin tó jẹ́ babaláwo tó bá kófá fún obìnrin tó lágbódù fún obìnrin tó bá jẹ́ òótọ́ tí èsì iṣẹ́ gáì torí iṣẹ́ gáì pọ̀ nínú ẹ̀ ẹ jẹ́ kí n padà síbì kan
mo sọ lẹ́ẹ̀kan mo ní téèyàn bá fẹ́ lọ gba fámọlé èèyàn ẹyọ kan ló máa wọ gbódù lọ́dọ̀ wa ó ní kinní kan tá a máa ń pè ní bodè ibodè kinní tó bá dé yẹn wàá sanwó níbẹ̀ ó lè tutù tán mọ ṣe ibodè kejì wàá sanwó ibodè kẹta wàá sanwó kó tó di pé wàá dé igbódù tó ń lọ yẹn obìnrin kò gbúdọ̀ dé ibodè mẹ́ta báwo wá ló ṣe dé gbódù ọ̀nà wo náà gbà mú dé gbódù èyí tó pọ̀ jù níbẹ̀ iṣẹ́ irọ́ ni èmi ní tèmi o ní tèmi mi ò lè kó fáfóbìnrin o kò sí owó tó lè ní mi lè kó fáfóbìnrin torí èpè ni àwa mà tún mọ ẹ àwa mọ ó dìpù gan sẹ́ni tó bá wá di ọjọ́ karùn-ún a máa ń ṣe kinní kan tó bá di ọjọ́ karùn-ún a máa fá gbogbo irun tó wà lórí báyìí òun làwọn máa fi ń dó èṣù lọ́dọ̀ wa obìnrin tó bá ti fá orí ẹ̀ báyìí ó sopó ni gbogbo obìnrin tó bá sọ fún yín pé òun gbafá ẹbí léèrè ẹ lọ tẹ ifá sílẹ̀ ẹ tẹ ifá bá ṣe máa ń tẹ yẹn ẹ tẹ sílẹ̀ kó ìkìn fa lé lọ́wọ́ ẹni kó lù ú tó bá lù ú tẹ̀fọ́rí ò bá pa á jẹ́ pé kò sí nǹkan láyé. Mo fẹ́ kẹ́ tọrọ yẹn sọ. ẹ ṣe ẹni obìnrin kóbìnrin ẹni obìnrin kí obìnrin tó bá ti sọ fún yín wípé òun gba ifá pé òun lọ sí igbódù mo fẹ́ ṣe kinní kan fún yín ẹ lọ gbé ifá tí mo gbé síbẹ̀ yẹn wá ẹ gbé ìkìn fá yẹn fún mi ẹ gbé ìkìn fá yẹn wá ẹni obìnrin kóbìnrin ní àgbáyé tó bá ti lóun lè ṣe ẹ pè é ẹni kó wá káwa tẹ ìtẹfá kó jòkó sí kó kó lọ́wọ́ kó lù ú ṣé tá bá ti lọ gbódù ìkìn fá rèé ọwọ́ kan lé lọ ọwọ́ méjì làwa máa ń ní ọwọ́ méjì mélòó lọ́wọ́ ilé ṣe rí gbogbo ẹ̀ bó ṣe wà yìí ó máa ń pọ̀ jura wọn lọ bọ̀tì nínú ẹ̀ gbogbo ẹ̀ bó ṣe wà yìí nínú ẹ̀ bó ṣe wà yìí. mo gbọ́dọ̀ yín lọ mo gbọ́dọ̀ yín lọ mo gbọ́dọ̀ yín lọ. ṣe rí bó ṣe wà yìí gbogbo ẹ̀ pátápátá mẹ́rìndínlógún ló ń ṣiṣẹ́ nínú ẹ̀ mẹ́rìndínlógún ló ń ṣiṣẹ́ nínú ẹ̀ èyí tó kù kọ́mọ̀dá nìkan rìn ni 16 ló ń ṣiṣẹ́ 16 òun ló ń ṣiṣẹ́ bí èèyàn ní ifá tó kún drum 16 ló ń ṣiṣẹ́ níbẹ̀ yes 16 òun ló ń ṣiṣẹ́ nínú ẹ̀ 16 yẹn la máa fi ń béèrè tá bá ti kà á òun lélẹ́yìí sorry. òun lélẹ́yìí mẹ́jọ rèé a máa kó papọ̀ báyìí wá dá kínní síbì kan fún mi wá dá síbì kan kó fún mi ní kínní tá bá ti wá fẹ́ bèrè tá bá ti dé ọ̀hún babaláwo tó bá kó fá fún ẹ mẹ́rìndínlógún iná máa kà lé ẹ lọ́wọ́ lọ́hùn kì í ṣe babaláwo ẹ ló máa bá ẹ lù ó kì í ṣe akọ́nilọ́gbọ́n ló máa bá ẹ lù ó fúnra ẹni wàá gbé báyìí orí báyìí ni Ọ̀rúnmìlà pẹ̀lẹ́ o Ọ̀rúnmìlà pẹ̀lẹ́ o Ọ̀rúnmìlà pẹ̀lẹ́ o èmi lágbájá ọmọ lágbájá mo wá sí gbódù lálẹ́ yìí mo wá yan ìpín Ọ̀rúnmìlà báwo ló ṣe rí mi sí gbódù tí mo wá etí kú òpá mi tààrò sọ mí lọ́jọ́ tí mi ìrógun wàhálà tí ìṣòro òde bá mi wò mí lọ lé bàbá ilé ìyá gbogbo ìrìn àjò tí mo rìn láyé báwo ni màá ṣe ṣe ogun tó ń jà mí tógun yìí ò ní jà mí mọ́ tó bá ti ṣàdúrà yẹn a máa gbé wá báyìí wàá wá kọ àwa ní kó mọ lù tó bá jẹ́ ẹni tí a mọ̀ tó ń lọlé babaláwo dáadáa tẹ́lẹ̀ a fi aṣọ di ojú ẹ̀ ìtumọ̀ ojú ẹ̀ ta fẹ́ dì yẹn òun ni wípé ẹlòmíín mọ fá díẹ̀ díẹ̀ kò sẹ́ni tó gbọ́dọ̀ mọ odù tó lù ní gbódù lọ́jọ́ tó lù ó di ọjọ́ kẹta ká tó sọ fún odù tí èèyàn lù ní gbódù lọ́jọ́ tó lù odù yẹn kò sí ẹ béèrè kò sí ẹni tó gbọ́dọ̀ mọ ọjọ́ kẹta làwọn babaláwo máa sọ fún ẹ pé odù tó lù ní gbódù rí tó bá ti wá ṣe bó ṣe kórè a máa lù báyìí a máa bù mẹ́rin rèé a kì í tẹ kò lórúkọ awo kì í tẹ bó ti bù báyìí a bù báyìí sẹ́rí pé méjì rèé méjì bó ṣe jẹ́ méjì lọ́wọ́ mi yìí a fi tẹ ẹyọ kan sójú ọpọ́n fá
á lù ú. Ibi tí mo wá ń lọ rèé, ibi tí mò ń lọ gangan rèé. Tá bá ti rí ẹni obìnrin tó lòun gbafá, ẹ béèrè ní ọwọ́ obìnrin yẹn pé ṣé nígbà tó lọ gbódù wọ́n kó ikin yìí lé lọ́wọ́, ṣé ó jókòó lórí ìtẹ́ lọ́hùn tó fi ọwọ́ ẹ̀ méjèèjì tó fi lù ú, tó fi lu ifá yẹn. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ó jókòó lórí ìtẹ́ ní igbódù. A máa tẹ ìtẹ́ lẹ̀ ní ìtẹ́ yẹn, a máa tẹ aṣọ funfun máa wà ń bẹ, a tẹ gbogbo ẹ̀, a jókòó sí, a kó gbogbo àwọn ètò tá a fi ṣe a kó sí. Obìnrin yẹn a máa mú díẹ̀ lé, ẹni yẹn a mú díẹ̀ lé ìtẹ́, orí ìtẹ́ yẹn láwà tá na ẹsẹ̀ báyìí, orí ẹni la máa ń jókòó sí. Tó bá ti wá jókòó yẹn, béèrè lọ́wọ́ ẹni ṣé wọ́n ka ikin lé lọ́wọ́ ní gbódù. Madam ó ní ẹ̀ sọ́wọ́ ẹ báyìí ló fi lù ú ní gbódù. A sọ fún yín pé irọ́ pé àwọn babaláwo yẹn ló bá òun lù ú. Aláwọn babaláwo yẹn ló bá òun lù ú. Ẹlòmíì tó bá ń lọ gbódù yẹn tó bá débodè kíní lóbìnrin, ó bá débodè kejì, á dúró níbẹ̀. Àwọn babaláwo yẹn á kọjá lọ sí bodè kẹta, wọn á lọ máa ṣètò lọ́wọ́, wọn á dúró, kò lè débi tán wà. lóde. Kò lè débẹ̀, àtólékú ni ti pẹ́pẹ́. Tó bá jẹ́ kọ̀rẹ́ tí orò náà ń ṣe fún, kò lè débẹ̀. Ọlọ́run ọba ń gbọ́. Mo lẹ́ ẹbí wọn, anybody obìnrin, ṣe bí gbogbo ohun tí mò ń sọ gbogbo àgbáyé ló gbọ́. Anybody obìnrin tó bá ti lóun lè ṣe, kó jẹ́ káwa tẹ́ ìtẹ́ sílẹ̀, ká ka ikin fáì 16 lé lọ́wọ́, kó jókòó. Èmi ò gbé báyìí, wọ́n ṣàdúrà. Ó yá màmá ẹ gbà, bó dẹ̀ jẹ́ mọ́mì, ẹ lù ú kẹ́ fi bèrè àlàáfíà ara mi fún mi. Kó máa lù ú, kó máa tẹ ojú ọpọ́n fáyẹn. Kò wáyé iṣẹ́ yẹn gbogbo ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo àwọn ló ń ba iṣẹ́ yẹn jẹ́. Tí obìnrin bá ní ìṣòro, ẹlòmíì wọ́n á sọ fún pé kó lọ fẹ́ ẹni tó bá nífá, àbí kó lọ fẹ́ wòlíì àbí àfáà. Tó bá wá dọ̀dọ̀ ẹlòmíì, wọ́n ní instead tó fẹ́ lọ ṣèyìn, kí ló dé tí ìwọ òkùnkùn gbàfá látàrí wípé ń rówó lọ́wọ́ ẹ̀. Tá bá ti wá ṣe yẹn, wọ́n á gbà á. Ẹ jẹ́ ìsòótọ́ kan fún yín, tí obìnrin bá ti gbàfá, kò sí ẹni ọkùnrin tó bá ti ń gun orí obìnrin, ayé ọkùnrin yẹn á máa bàjẹ́. Ẹni ọkùnrin tó bá ti ń gun orí ẹ̀, bí you anybody, ọkùnrin yẹn ayé á máa rún, á máa wálẹ̀. Ṣùgbọ́n òun ò ní mọ̀ páyé òun rún, ẹlòmíì àtẹnujẹ ò jẹ́ kó gbọ́n. Obìnrin lè lówó lọ́wọ́, só tó bá ti ń fún 1 naira 2 naira, á wò páyé òun ní ìtumọ̀. Ayé ẹ̀ ò ní ìtumọ̀, torí èèwọ̀ ni wọn kì í ṣe. Àwa lè sọ lọ́dọ̀ wa níbí, a ti rí tó àwọn bíi 2 mẹ́ta tán lọ gbafá tó yẹ pé ìmọ̀lẹ̀ ló pa wọ́n, tán ti gbé wọn jù sínú igbó, tá forúkọ bò wọ́n láṣìírí, tán sọ pé wọ́n fẹ́ fi gbajúmọ̀ ṣe. Èrú tẹ́ bá rí, tẹ́ bá ba lọ́wọ́ ọmọ kálẹ̀ tó kófá fún obìnrin, olè ní 419 ni. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé o kófá fún ẹnìyàn ní ẹ, ìgbà tó mú lọ gbódù sójò kó lè tẹ́. Tó bá ní yẹ́ẹ̀sì, ṣé ẹ̀ka ìkìnlẹ̀ lọ́wọ́? Ó ní bẹ́ẹ̀ ni. Ó dáa, afẹ́ bọ̀fá, nǹkan kan rú wa lójú, ẹ pé obìnrin yìí wá, torí anybody tó bá ti lọ gbódù ló lẹ́tọ̀ọ́ àti jòkó lórí ìtẹ́. Òun ló lóore ọ̀fẹ́ àti lu kẹfà tó bá ti mọ̀. Pé wá kó wá jòkó, ká tẹ́ kó tẹ̀tẹ́ kó jòkó, afẹ́ béèrè nǹkan tó rú wa lójú. Ká wá ka ikin 16 yẹn lé lọ́wọ́ kó wá padà lù ú. Tó bá lù ú nínú oṣù tá a wà yìí, oṣù tó ọdún tó ń bọ̀ ò ní ba láyé. Tó bá jẹ́ original Ifá ni o. Pẹ̀lú míì ó ní kóòdù àwo ìbáṣẹ àwo jẹ́. Ṣùgbọ́n ní tèmi o, kò sówó tóbìnrin lè ní, tẹ́ bá lẹ fẹ́ gbé jẹ́ẹ̀tì fún mi, mi ò fẹ́. Torí ọ̀gá tó kọ́ mi níṣẹ́ sọ pé kò sí babaláwo tó bá kófá fún obìnrin. Ó ní tó bá ti pẹ́ díẹ̀, tó ti pẹ́, tó ti ń dàgbà sí, tó ti ṣe, tó ti kófá yẹn, ó ní bíi kí ọmọ ẹ̀ máa kú, àbí kí ìyàwó ẹ̀ máa kú, àbí kí nǹkan ẹ̀ máa bàjẹ́, ó ní kì í ṣògege yẹn la máa rí àwọn ìṣòro pẹ́pẹ̀pẹ́, torí ó ti dorí orò, ó ti dorí ẹ̀kọ́dọ̀. Àṣìṣe la máa ń pè é.